káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. According to the time, ibi tí a wà káàkiri àgbáyé. Mo kí gbogbo IYP of the IY. Tó wà káàkiri àgbáyé, gbogbo ọmọdé, àgbàlagbà, arúgbó tó jẹ́ IYP lótìtọ́ àti lódodo. Mo kí yín káàkiri àgbáyé. Mo dẹ̀ wá fi àsìkò yìí kí gbogbo ọ̀dọ́ IYP tó wà káàkiri àgbáyé. In celebration of International Youth Day. Èní jẹ́ ọjọ́ ọ̀dọ́ káàkiri àgbáyé. Mo wá fẹ́ fi àsìkò yìí bá wa IYP ọ̀dọ́ sọ̀rọ̀. Mo fẹ́ bá wa sọ̀rọ̀. Mo dẹ̀ fẹ́ kí gbogbo IYP ẹ jọ̀ọ́ kẹ́ farabalẹ̀ fún mi. Kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ dáadáa. Because anytime tí opportunity bá ti wà, mo máa ń fẹ́ maximize ẹ̀. Ká ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa dáadáa. Mo kí gbogbo àwọn adélé wa látòrí olórí adélé bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá ọmọkọrẹ àti gbogbo àwọn adélé ìpínlẹ̀ méje tó jẹ́ tilẹ̀ Yorùbá àtọkùnrin àtobìnrin wọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Mo kí gbogbo wọn pátápátá. Mo kí gbogbo àwọn ọ̀dọ́ wa tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn adélé tó dẹ̀ ń ṣiṣẹ́ fún orílẹ̀-èdè Yorùbá DIY. Wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. Mo kí gbogbo wọn pátápátá. Wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀. Mo kí gbogbo àwọn ọ̀dọ́ wa tó jẹ́ pé wọ́n dúró lórí òtítọ́ àti òdodo. Ṣùgbọ́n wọn ò tí ì ní ìmọ̀ fún directions. Mo kí wọn torí wọ́n ní ọkàn àti fẹ́ mọ̀nà òtítọ́ àti fẹ́ rí òtítọ́ àti rí ìmọ́lẹ̀. Mo kí wọn. Bọ̀ mo wá fẹ́ gbà wọ́n níyànjú wípé ẹ má sá padà sẹ́yìn láti wọnú òkùnkùn mọ́. Ẹ̀yin ẹ má tọ ìmọ́lẹ̀ yẹn lọ. Láìpẹ́ ẹ máa rí dáadáa pé ìmọ́lẹ̀ Ọlọ́run ni kì í ṣe ti àṣetánì tọ́lọ́run ọba ni. Bọ̀ mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn ọ̀dọ́ wa lápapọ̀ pátápátá pé ẹ kú oríire. Àkọ́kọ́ International Youth Day tẹ́ máa ṣe ní orílẹ̀-èdè Yorùbá lélẹ̀ tó jẹ́ Sovereign Democratic Republic of the Yorùbá tó jẹ́ orílẹ̀-èdè tó ní sovereignty tiẹ̀. Àkọ́kọ́ lélẹ̀. Mo dẹ̀ tún fẹ́ bá yín yọ pé opportunity àkọ́kọ́ tẹ́ ní, how do you say it, tẹ́ ní ààyè àbí ọ̀nà something like that, opportunities láti lo ògo yín. Àkọ́kọ́ ẹ̀ lélẹ̀. Mo bá yín yọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo bí n ṣe máa ń pariwo ọ̀dọ́ kò jẹ́ lásán. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn àdúrà tí Ọlọ́run ní kí n máa gbà fún yín, àdúrà ń gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀yin tí mo sọ fún yín pé kẹ́ máa gba àdúrà, tẹ́ bá rántí bí mo ṣe ní kẹ́ máa gba àdúrà yẹn. Mo dúpẹ́ pé ẹ̀yin náà rí wípé Ọlọ́run gbọ́, ó dẹ̀ ń gbà nínú ayé yín. Mo kí gbogbo yín pátápátá. Mo kí àwọn great fantastic media wa, àwọn tó ń ṣiṣẹ́ 24/7. Tán mú oríṣiríṣi ìmọ̀ ọ̀rọ̀ tó ní ọpọlọ dáadáa lóríṣiríṣi tán fi ń bọ́ àwọn èèyàn wa láti lè máa jẹ́ kí nǹkan kó túbọ̀ máa yé wọn. Torí àkọ́kọ́ a mọ̀ wípé inú òkùnkùn ọ̀tá lọ́lọ́run ti yọ wá kúrò ló fi wá sínú mọ́lẹ̀. A mọ̀ wípé nínú oko ẹrú tẹ́pọ́n máa ń ba ọpọlọ èèyàn jẹ́, táwọn èèyàn máa ní lack of information, lack of everything. Òun lọ́lọ́run ti yọ wá kúrò. Torí ara àánú gbà ní wípé dédé àsìkò yìí. Òun lọ́lọ́run ṣàánú fún ara àánú gbà. Pé ká kúrò ní òkùnkùn ká bọ́ sínú mọ́lẹ̀ òun Ọlọ́run alààyè. Ká kúrò ní oko ẹrú, ká kúrò ní òṣìṣẹ́, ká bọ́ sínú àánú wọn Ọlọ́run àtògo wọn Ọlọ́run. Ká lè máa rógo wa lò fógo wọn Ọlọ́run alààyè. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé àwa ta dúró ṣinṣin. Ta ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè tí ń jẹ́ èmi ni. Ìpè ojú òtí wa o. Ọlọ́run ṣe oore fún wa tó pọ̀. Ta dẹ̀ mọ̀ pé oore ni. Mo kí gbogbo àwọn mídíà wa
àtàwọn míì tó yẹ pé wọ́n lè má ṣe 24/7 but wọ́n ṣáà ń gbìyànjú ní ọ̀nà tiwọn. Gbogbo ẹni tẹ́ jẹ́ pé ẹ ṣe àbòsí òótọ́ lẹ́ ń ṣe tẹ́ dúró fọ́mọ Yorùbá nítòótọ́ àti òdodo, gbogbo yín pátá ni mo kí káàkiri àgbáyé tó ń ṣe iṣẹ́ mídíà fún wa lórí òtítọ́ àti òdodo. Mo kí gbogbo yín pátápátá. Wọ́n á fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn audience wa pátápátá àti participants. Ẹ̀yin great, intelligent, dedicated, faithful audience and participants. Ẹ ṣé, mo kí yín. Torí tí ò bá ń ṣe pé Ọlọ́run wọnú yín láti máa sọ pé ẹ jẹ́ kí n lọ gbọ́ ọ̀rọ̀ òtítọ́, tẹ kẹ̀yìn sí àwọn ọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ játijàti, àwọn tó rí wọn ti dàrú tí wọ́n mọ nǹkan tó ń ṣe, tí wọ́n rí òtítọ́ tí wọ́n mọ̀ pé òótọ́ ni, wọ́n rí ìmọ́lẹ̀ wọn wàánù mọ́lẹ̀, wọ́n nínú òkùnkùn làwọn fẹ́ kú sí. Kì í ṣe irú àwọn yẹn lẹ lọ ń gbọ́ ọ̀rọ̀ wọn. Ẹ̀ ń gbọ́rọ̀ àwọn èyí tó jẹ́ pé ó ní làákàyè tẹ́yìn gangan lè verify fúnra yín, tí ó ń ṣe pé bóyá ẹ̀rọ àbí àsọdùn, nǹkan tí a lè verify fúnra yín ni tẹ́ pé ibi tẹ́ bá tẹ̀ tó ti ń research ẹ̀ ẹ̀yin náà tún ní ìmọ̀ kún ìmọ̀. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa, nítorí ńgbà tẹ́yin bá gbọ́ tó yé yín ẹ̀yin á tún lè ṣàlàyé fún àìmọye èèyàn wípé bó ṣe ríre o, bó ṣe ríre o. Ìgbà míì ẹ máa encounter àwọn tẹ́ pé tẹ́ máa sọ fún wọn ò ní gbọ́. Kò ń ṣe pé bóyá wọn ò gbọ́ but àìmọye nǹkan tó lè ṣe wọ́n tí wọn ò fẹ́ gbọ́. Kí ni àwọn nǹkan náà? Òṣì wà ń bẹ̀, slavery wà ń bẹ̀, oko ẹrú ó wà ń bẹ̀, tẹ́ pé wọ́n ti enslave mind wọn, wọ́n ti enslave brain wọn, wọ́n ti enslave everything nípa ara wọn. Wọn ò ríra wọn pé àwọn lè free láíláí, wọn ò ríra wọn pé àwọn lè wọnú mọ́lẹ̀ láíláí, wọn ò lè process gbogbo nǹkan tó lọ́n ṣe ní dáadáa, wọn ò lè ṣe. So àwọn yẹn tẹ́ bá encounter irú àwọn yẹn, tẹ́ bá ń sọ tẹ́ ń ṣàlàyé fún ọkọ ní ọ̀bọ, mo lè advice yín pé anytime tẹ́ bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa òtítọ́, nípa ìmọ́lẹ̀ tọ́lọ́run ṣe fún wa yìí, nípa ògo tọ́lọ́run ṣe fún wa yìí, tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ just few sentences ní ṣókí, tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀ ní ṣókí, tẹ́ bá ti rí reaction wọn àbí ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn, àkọ́kọ́ ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu wọn àbí kejì, ẹ rí i pé irọ́ kìí ṣe ẹ̀yà tẹ́lẹ̀ bá sọ̀rọ̀, kìí ṣe irú àwọn tẹ́lẹ̀ bá sọ̀rọ̀, nítorí ọpọlọ wọn ti dorí kodò, kò lè yí sókè mọ́. Ó ti wà ní àtẹ́lẹsẹ̀, in fact ó ti rìn jìnnà ju ibi àtẹ́lẹsẹ̀ wọn lọ, kò lè yé wọn. So ẹ má bọ́dà láti máa sọ pé ẹ jẹ́ kí ẹ máa ṣàlàyé fún ṣá, no ẹ má bọ́dà ara yín. Tẹ́ bá rí ẹni tó yẹ pé ó hùn irú yẹn lẹ lè máa wàásù fún, lẹ máa bá sọ̀rọ̀, lẹ máa fi nǹkan yé, á lè tètè yé. But ẹ bá rí àwọn tó jẹ́ pé nǹkan lè yan láíláí, ẹ má waste our time ara yín, ẹ move on. A dúpẹ́ pé ẹ ń gbọ́, ó ń yé yín, torí mo máa ń mọ̀ pé ó yé yín dáadáa, bó ṣe máa ń sọ pé ẹ wà very intelligent. Ẹ gbàgbé ìwé wo ni ta ló kàwé kí la kà, ìhàlẹ̀ àti rọ́ ni gbogbo ẹ gbàgbé. Arrangement ọ̀tá nìyẹn, Ọlọ́run dẹ̀ ti bá a ṣẹ́gun ọ̀tá. Sọ Ọlọ́run fúnra rẹ̀ ló ní ọgbọ́n òye ìmọ̀. Ìwé wo ni? Tó bá jẹ́ pé irú àwọn Solomon yẹn wọ́n mọ ilé ìwé pé wọ́n lọ ilé ìwé kan ni, ẹ mọ iye tí owó school yẹn máa jẹ́ by now, bóyá trillion. Ọlọ́run ló mọ iye tó máa lè lọ sí school yẹn. But Ọlọ́run ló ní gbogbo yẹn lọ́wọ́, ẹni tọ́lọ́run bá fún ó fún. So ẹ̀yin tọ́lọ́run fún ní ẹ̀bùn tẹ́ máa rò pé ẹ fẹ́ máa bring ara yín down pé ẹ kàwé, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ gbàgbé, Ọlọ́run ti kọ yín níwèé, ẹ ti mọ̀wé. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin audience wa, participants wa, ọpọlọ yín pé gidi. Ẹ wà very intelligent from bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀. So mo kí yín o, ẹ ṣé àdúpẹ́. Mo kí gbogbo àwọn prayer warriors wa. Ó ga jù. Ẹ ṣé o, ìrìn àjò yìí kọjá bẹ́ẹ̀. Ẹni tí ò bá yé ni òye, mo máa ń sọ all the time, ó deep, kò ń ṣe tí ẹ̀yàn lè fi ẹran ara rìn rárá láíláíláí. Ọlọ́run nìkan ló lè ṣe, òun ló lè rìn. Òun dẹ̀ ló ń lead táwa ń tẹ̀lé. Kan tó wà ń bẹ̀ nìyẹn. Ọlọ́run ọba ló ń lead, àwa ń tẹ̀lé Ọlọ́run ọba. Ó kàn yẹ pé for each time tó bá fẹ́ ṣe irú àwọn nǹkan báyìí, ó máa yan ẹni tó ń fẹ́ pé láti máa fi nǹkan yé tó máa fi yá àwọn tó kù, láti fi nǹkan yé tó fi yá àwọn tó kù. Ó kàn yẹ pé déédéé ìgbà déédéé àsìkò yìí, mú àlọ́ Ọlọ́run lò ó, kò sí ní anybody lè ṣe sí. Kò ṣe copy, bí àwọn bá dán wò aparun ni. Ó kọjá ìrìn àjò tí nǹkan máa ní òun fẹ́ gbàrà láràdà, àbó òun fẹ́ lògo, àbó òun fẹ́ lògbà onígbà á parun lẹ́sẹ̀kẹsẹ̀.
níbo eléyìí kọjá bẹ́ẹ̀ kò ṣe tẹ́ríwọ̀ ọlọ́run fúnra ẹ̀ ló rìn aráàánú gbà ni ó rán àwa ni láti máa ṣe nǹkan tóun fẹ́ ká ṣe aráàánú gbà ni o ta ló tó jíṣẹ́ fọlọ́run ọlọ́run o àwàdà tó tóbi nìyẹn ta lẹni náà aráàánú gbà ni ṣá tó jíṣẹ́ fọlọ́run ni ṣé ó rán ẹnikẹ́ni àbópẹ́ ẹnikẹ́ni nígbà tó fẹ́ dáyé òun ọ̀run ó dá ọ̀run méje lẹ̀ méje ayé àti ogun tó wà nú ẹ̀ ó dá ọ̀run òṣùpá ìràwọ̀ ó dá gbogbo nǹkan ẹjọ́ ta ló pè pé bá mi lọ jíṣẹ́ yìí ṣe wá àwa ní opportunity pé ọlọ́run sọ pé bá mi ṣe léè fáwọn ìran mi ṣe léè fáwọn ìran ẹ̀ ṣe léè fáwọn ìran ẹ̀ ó wá gbéga sókè àdúṣe ó wà arrogant torí orí opportunity ó wá ń fi tara ṣe ẹ̀yẹn fẹ́ tẹ́ ẹbẹ́ rí gbogbo àwọn tó ń fi tara ṣe mọ́ ṣe ṣubú jàtijàti ìwà jẹ́ ìrìn àjò tí nǹkan máa rò pé bí ìrìn àjò àwọn òṣèlú rọ̀hún ṣẹ́ àwọn ajagunbalẹ̀ àwọn apààyàn rọ̀hún ṣẹ́ irú ìrìn àjò yẹn ni àbí iṣẹ́ 419 ní bòkẹ́ láíláí ìran là ń sọ̀rọ̀ èyí ó kọjá bẹ́ẹ̀ ó dìpù gidi ẹ ṣé gan ni o ẹ̀yin prayer warriors àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún wa káàkiri àgbáyé àdúrà ń gbà wọ́n fẹ́ kẹ́ mọ̀ yẹn pé àdúrà ń gbà ní gidigidi àdúpẹ́ lọ ọlọ́run torí aráàánú gbà tó ń gbóhùn wa tó dẹ̀ ń fàṣẹ sí àdúrà wa the same thing àwọn èpè tá a máa ń sí àwọn èèyàn wa máa ń ṣe kì í ṣe pé èpè o àdúrà làwa ń gbà bọ̀ tó di èpè fọ́tà so gbogbo ẹni tó bá ti ń ṣe irúṣẹ́ kíṣẹ́ bẹ́ẹ̀ against ìran wa èpè ní fóun bọ̀ àwọn gbàdúrà ni ọlọ́run bá a ṣẹ́gun bá a pa ọrùn bá a ṣe àdúrà nìyẹn so bó ṣe wà nìyẹn ẹ ṣé gan ni o gbẹ̀yìn prayer warriors wa wọ́n kí gbogbo àwọn tó ń dá owó sí àpò òmìnira gbogbo àwọn tó ti dá tẹ́lẹ̀ pàápàá jùlọ ní orílẹ̀ Yorùbá DRY Democratic Republic Yorùbá mo kí gbogbo àwọn tó ti dáwó tẹ́lẹ̀ mo kí àwọn tó ń ṣì ń dá owó mo dẹ̀ kí gbogbo àwọn tó ti yá wa lówó tẹ́lẹ̀ ẹ ṣé gan ni o àdúpẹ́ lọ́wọ́ yín. Àkọ́kọ́ mo fẹ́ sọ nǹkan kan nípa àwọn èèyàn tó ń complain wọ́n ránṣẹ́ sí mi pé VN tí máa fi ránṣẹ́ pé time tọ̀dọ̀ tiwa ni mo máa ń wò mi ò wo gbogbo time zone tó kù so wípé àwọn àárọ̀ kan àwọn kan láàárọ̀ àwọn kan lọ́sàn-án pé different people at different times ni wọ́n ń ṣe program fún orílẹ̀-èdè Yorùbá máa ní okay no problem gbàtàn jíṣẹ́ fún mi máa sọ fún àwọn tó ń rán pé máa ṣe àtúnṣe kan tó bá ṣáà máa jẹ́ pé ìrọ̀rùn àti ìtẹ́lọ́rùn fọmọ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run máa sa gbogbo agbára mi láti ṣe so nǹkan tó ṣe jẹ́ pé time zone tí mo ń ṣe ń sìn ó yàtọ̀ so but for convenience àwọn èèyàn wa it doesn't matter máa ṣe nǹkan tó ṣe jẹ́ pé ẹ máa gbọ́ ní ẹ rí gbọ́ ní gbogbo time zone tí wọ́n sọ pé ká fi ṣe. Lẹ́ni focus mi lórí àwọn ọ̀dọ́ ni àwọn ọ̀dọ́ YP ni mo ń sọ òun ni but kí n tó bọ́ sórí ẹ̀ mo fẹ́ kọ́kọ́ sáré sọ àwọn ọ̀rọ̀ kan tí mò ń gbọ́. Àkọ́kọ́ tí mo fẹ́ sọ òun ni lọ́rọ̀ àwọn Ìgbò. Wọ́n sọ fún mi pé wọ́n náà kọ statement kan wọ́n náà ṣe meeting kan wọ́n wá sọ wípé Western region ìpè basically Western region will exist but nǹkan tó jẹ́ kí mo fẹ́ sọ nígbà tó ń sọ fún mi ni pé wọ́n dárúkọ Èkó nínú statement wọ́n náà kọ Èkó sí wọ́n wá ní Western region pé gbogbo Western region ní tàwọn pé nítorí àwọn ní investment ní Western region including Èkó so Èkó yẹn gangan ni tán dárúkọ ni mo ṣe wò pókè jẹ́ kí n dá wọn lóhùn díẹ̀ kì í ṣe tó pọ̀ díẹ̀ ni. Àkọ́kọ́ for the fact pé wọ́n ti ẹ̀ dárúkọ Western region wọ́n ti ṣe o ẹ̀yin ìbò tẹ́ bá ń gbọ́ mi ẹ̀yin tẹ́ bá gbọ́ Yorùbá ẹ translate ẹ̀ fáwọn tí ò bá gbọ́ Yorùbá ẹ ti ṣe o torí ẹ mọ̀ wípé DIY
nílẹ̀ Yorùbá báyìí. So for writing that statement after ọjọ́ kejìlá oṣù kẹrin 2024 ẹ ti ṣẹ̀ ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ mọ̀ yẹn. Torí Yorùbá orílẹ̀-èdè ní nísìn sovereign nation ní ilẹ̀ Yorùbá, Èkó wà nù ẹ̀, gbogbo western region tẹ́yìn pé western region yẹn gbogbo ilẹ̀ wa pátá òun láti ní òmìnira tọ́lọ́run fún wa. A ti gba nǹkan wa padà, a ti gba nationhood wa padà, a ti gba sovereignty wa padà pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú àánú Ọlọ́run. Ẹ̀yin wá ń pe Yorùbá ní western region. Mo rò pé ẹ máa ń wà very arrogant. Ẹ máa ń sọ wípé ẹ wà intelligent. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tẹ́ ń pè ní western region, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé Ìgbò ni ẹni tó abolish ẹ̀ náà. Abẹ́ ìrántí ni, abẹ́ ìmọ̀tàn ni. Ẹ lọ wá ìtàn yín dáadáa, ẹ lọ wá ìtàn dáadáa. Ìrọ́sì ló abolish regional system of government ní Nigeria ní May 1966. So kò sí nǹkan tó ń jẹ́ western region or any region. Ó ti abolish ẹ̀, Ìgbò ló yẹ abolish ẹ̀. Ìrọ́sì ló ṣe. So báwo lẹ ṣe mọ̀? Kí ló fà á tẹ́ mọ̀? Ìgbéraga nìyẹn o. Statement ẹ sọ yẹn, statement ẹ kọ whoever tó kọ on your behalf. Játijàti rádaràda ló kọ. Sí àwọn wo? Ẹ wà very funny o. Ẹ ní Lagos àti western region. Ẹ ní nítorí ẹ ní investment. Ẹ ní tiyín ni. Ṣé ọmọ Yorùbá lè lọ sí Ìgbò land láti sọ pé àwọn làwọn ní gbogbo Ìgbò land o torí àwọn ní investment níbẹ̀? So báwo ni investment ṣe qualify èèyàn as indigenous owner? Mo dẹ̀ rò pé mọ̀ jù bẹ́ẹ̀ lọ ni o. Ó yẹ káwọn kan ní lọ wádìí àwọn tó kọ ìkọkúkọ yẹn. Torí wọ́n portray yín very very negatively and very badly, terribly pàápàá. So ṣé Ìgbò Yorùbá land ni? Ṣé èdè kan náà là ń sọ? Àbí àṣà kan náà là ní? Àbí kí ló fa rádaràda àti ránù? Ẹ mọ̀ pé ntọ́lọ́run pin ni Ọlọ́run ló pin, kì í ṣe èèyàn. Oníkálukú ní tiẹ̀. Tá a bá ń fúnra wa láyè tá à ń ṣe pẹ̀lú ra wa, ìyẹn ò mìín pé kéèyàn yẹn lose ọpọlọ ẹ̀ dànù. Ìyẹn ò mìín. Ṣé that's why tí mo ṣe ń sọ severally ń gbà yẹn ní different times wípé ọmọ Yorùbá àwa tá a wà ní diaspora o, ẹ jẹ́ ká tètè dá sọ̀rọ̀ lé o torí àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ o, àwọn tó nílé lè sọ pé àwọn fẹ́ gbalẹ̀ wọn o, kájèjì kúrò. Àṣàdẹ̀mọ kọ́lọ̀ ara wa mọ àṣà ara mọ̀ pé àyàtọ̀ náà. Ṣé òun kọ́ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí? Ẹ̀rí kọ́ ló ń jáde. Ẹ lọ wo gbogbo nǹkan tọ́lọ́run ní kí n sọ. Ẹ lọ gba gbogbo àwọn video tapes and everything, ẹ lọ gbà kẹ́ review ẹ̀. Kẹ́ wo owó ní ò tí wá sí ìmúṣẹ ńbẹ̀. Ẹ lọ wo gbogbo wọn ní ìsìn máa ń sọ, gbogbo mi ṣe máa ń ṣe kìlọ̀kìlọ̀ títí ẹ wo ní ò tí ṣẹlẹ̀. So kí ló fa ìranù láti máa sọ pé nítorí ẹ ní investment níbo? Ṣẹ́rin tó wà ń bẹ̀ ni pé DIY lélẹ́yìí o, Democratic Republic of Yorùbá ní Yorùbá land, ìpínlẹ̀ 7. Èkó, Ìbàdàn, Oǹdó, Ọ̀yọ́, Ògùn, Ọ̀ṣun, Èkìtì. Nǹkan tẹ́ ń pè ní Kwara and Kogi, part of Kogi, táwa mọ̀ sí Old Ọ̀yọ́ Empire. Ẹ ṣọ́ ara yín o, ẹ ti tẹ́ o ṣùgbọ́n máa fi àtẹ́tẹ́ di gidi. Ẹ ti tẹ́ gidi. Láti pé DIY ní Western region ànátán sọ fún mi. Ẹ ti tẹ́ bọ́ẹ̀ máa fà tẹ́tẹ́ dì. Torí mi ò lè imagine nǹkan tó fara dáradára. Ẹ̀yin lẹ́níbo. Ọlọ́run ọba nù. Àwọn amúnisìn máa ṣe nǹkan. Àkópọ̀ ranù rádaràda yìí ó máa fa nǹkan gidi. And that was why ìgbà táwọn kan wá ń bá mi wípé ẹ jẹ́ ká ṣe pọ̀ pẹ̀lú àwọn Ìgbò kẹjá mo ní láyé láíláíláíláí. Student of history lèmi. Ṣé mo mọ gbogbo nǹkan tán ṣe fún bàbá olówó, mo mọ nǹkan tán ṣe dáadáa. Mo nírọ̀ ẹ ṣe, ẹ jẹ́ kó ní káàkùnrin tiẹ̀.
ṣé dẹ̀ mọ̀ pé ẹ̀yin ìgbẹ́ máa ń gbà arrogant pé ẹ lówó ẹ̀ ń dáwó so called money yín ẹ ní style tiyín ẹ̀yin lówó ẹ ní irinṣẹ́ ní gbogbo ẹ̀ ṣá àwa dẹ̀ lọ́lọ́run a dẹ̀ fi gbẹ́kẹ̀lé wa lọ́lọ́run lọ́wọ́ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóore àtàánú ẹnu ayé wa náà ẹ wá ń sọ pé ẹ̀yin lẹ́ni bo bẹ́ẹ̀ náà sọ pé ìkan lóhùn ó lálàkàlà ó ní Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú Igbó náà mean spelling ó yí spelling nẹ̀ ó yí meaning spelling nẹ̀ how do you say it ó change meaning spelling nǹkan tí ń ṣe àwọn èèyàn yín gan o ẹ jẹ́ lọ wá wọn kẹ́ ẹ mú wọn so àwọn tó rí ẹ bá pinnu yín kán lọ mú àwọn èèyàn tó rí ẹ yí tó ń ya wèrè nínú yín tálẹ̀ ń bá sọ òṣì ọ̀rọ̀ náà àkórí oníkálukú pé o ṣẹ́ẹ̀rí ṣẹ́ǹsìn ṣẹ́ẹ̀rí gbogbo rádaràda yìí ṣẹ́ẹ̀rí wọ́n sọ fún mi ní àná nì wípé ọba kan mi wàá mọ ọba wo náà pé pàápàá wọ́n lọ́ba kan wípé ó sọ wípé ajé ti ìbò ni ọba yẹn ti yí lórí o ó yí orí ẹ̀ dàrú pátápátá ni ó dà ká kọ́kọ́ wò ná ajé orúkọ yẹn ṣé ti Yorùbá ni àbí ti Ọlọ́run ọba àánú ti ìgbò kí ló dé tẹ̀yìn ọba yìí àyàkuyà báyìí tẹ̀ yà lábọ̀dé báyìí kí ló dé ń gbà bọ̀dé fúnra yín ṣé mo tún mọ ọ̀rọ̀ tó sọ ṣá tí ò bá yẹ wọkọ̀ lọ sí England lọ bèrè lọ́wọ́ pé ajé tó wà lọ́wọ́ wọn ń boná ti gbé àbí nǹkan ṣe ẹni gbogbo nǹkan tí àwọn òyìnbó ń halẹ̀ lẹ́nìí àwọn ní investment àwọn ṣe ọwọ́ taná ti bá owó yẹn ta ló ní owó tó ń ṣe kí ló dé ẹ lọ wá ìtàn ẹ lọ research ẹ owó náà ọmọ Ìgbò ṣe tí ò ń ṣe pé ọmọ Yorùbá ló kọ́kọ́ ṣe ẹ ṣọ́ ara yín o oh God ẹ ṣọ́ ara yín gidi kó ní kálukú mọ boundary ẹ Ọlọ́run ló pín kì í ṣe èèyàn àbí rádaràda wo lélẹ̀ ìgbà tó jẹ́ pé wọ́n lọ́ba Yorùbá kan náà ń sọ̀sọ̀kúsọ lórí ẹ̀ orí ẹ̀ yí báwọn tó ń kọ̀kọ̀ kúkọ ajé ti Ìgbò Ọlọ́run ọba nù nǹkan ti ṣẹlẹ̀ o ajé Yorùbá táwọn òyìnbó jí gbé lọ ẹ lọ bí wọn ọ̀dọ̀ ta náà ti gbé even ọ̀rọ̀ yẹn statement word tó ń jẹ́ ajé ṣé ajé Yorùbá kọ́ ló lájé ni ọ̀rọ̀ Yorùbá kọ́ ni ajé ni Ọlọ́run máa wá ṣàánú wa báyìí àwọn amúnisìn máa ti kó oríṣiríṣi ẹran mọ́ kinní kan tán màmá ń pè sí ẹran mọ́ wèrè mẹ́rin àbí kí náà ń pè àbí kí ló fòṣìra nù kóníkàkú ṣọ́rẹ́ o TDIY IYP tá à ń gbàlejò tá a fẹ́ràn àlejò tá à ń ṣe dáadáa sálejò kálejò mọ́ rẹ̀ ní àlejò ó bá gbé ilẹ̀ Yorùbá fún 1 million years àlejò ni ẹ́ kàmáì tí wàá sọ pé ìgbà táwọn amúnisìn gan ṣì wà 18 kíná pé ná kò sí Ìgbò kankan nílẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ Èkó dẹ̀ lójú Yorùbá ń gbà yẹn kò sí Ìgbò ń bẹ̀ kò sí Fúlàní ń bẹ̀ kí ló fara dáradára àti ránu àwọn wèrè onítànkìtàn yìí wọ́n tán bá ti fẹ́ ṣorí burúkú náà wọ́n máa pàtàn tí ò dáa ẹ̀ wá nítorí ẹ̀ ní investment tó lẹ́ ní kí lẹ́ ń ṣe tí ò ń ṣe pé ọmọ Yorùbá lẹ́ ti gbà kí lẹ́ kà tí ò ń ṣe pé Yorùbá ló ti kọ́kọ́ kà kálẹ̀ jẹ́ ẹ ṣọ́ra yín o tí any one of you bá tún try yẹ tó pe DIY in Western region ẹ try yẹ ẹ ríran wò mo fẹ́ kẹ́ mọ̀ dáadáa kó clear sí yín o abẹ́gbọ́ tí ẹ bá lè abide pẹ̀lú òfin Democratic Republic of the Yoruba ẹ get out o Nàìjíríà kọ́ ni DIY báyìí o ẹ jẹ́ kó yé yín ẹ jẹ́ ó yé yín dáadáa tó yẹ kẹ́yìn náà mọ̀ dáadáa ṣé bẹ́ẹ̀ ń pariwo Biafra àbẹ́ ẹ̀ mọ̀túnmọ̀ nǹkan tó ń jẹ́ sovereignty mọ́ ni kí lẹ̀ ń pariwo Biafra fún kí lẹ̀ ń béèrè fún independence tí yín náà fún àbí kò yé yín ni ẹ̀yin béèrè sovereignty tí yín ẹ̀yin wá fẹ́ máa fẹsẹ̀ máa trample upon
sovereignty ẹlòmíì. Ó yẹ kó yé yín dáadáa, ó yẹ kó yé yín. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn òfin Democratic Republic of Yorùbá, ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó máa lọ ni. Tó bá tẹ́ lọ́rùn, why not? You are welcome. Ṣùgbọ́n tí ò bá tẹ́ lọ́rùn, ó máa ń láti lọ, ó máa ń láti lọ. Wàá tẹ̀lé òfin DIY. Ọlọ́run ṣàánú mi o, wàá tẹ̀lé. Ó dìgbà náà, ó kù díẹ̀, ó kù díẹ̀. Lẹ́yìn náà mo fẹ́ sọ fún àwọn ọmọ IYP, ṣe rí gbogbo investment rádaràda tí wọ́n fi ń gbéraga tán láwọn ní ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ make sure wípé ẹ lọ wádìí. Ẹni tọ́lọ́run bá fún ní ẹ̀bùn ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àkójọ business plan yín ní kíákíá. But pé èèyàn kan àjèjì kan á wá sí ilẹ̀ Yorùbá, a máa wá dán ẹnu, a máa halẹ̀ ipò òun ní òwò kan tóun ṣe ní ilẹ̀ Yorùbá. Ká máa fi sọ̀rọ̀ sọmọ Yorùbá kò tún ní ṣẹlẹ̀ mọ́ láyé. Ṣeré ìta wà lẹ́nu ẹ̀yìn kò tún ṣẹlẹ̀ mọ́. Ṣe mọ̀ pé Ọlọ́run sọ fún àwọn Israelite, ó ní kán wọ ẹ̀yìn, wọn ò ní rí ọ̀tá wọn mọ́. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ló ṣe rí fọmọ Yorùbá. Tún rí gbogbo rádaràda rédèrèdè òṣìṣẹ́ ìwà rádaràda gbọ́rọ̀ òṣìọ̀rọ̀ rádaràda tó ń fi ẹ̀rẹ̀ rọmọ Yorùbá lára kò tún ṣẹlẹ̀ mọ́ láyé. Ìdí tí mo ṣe ní ẹ̀yin ọ̀dọ́ wa, ẹ kú oríire nìyẹn. Torí ní ìgbà yín ní àsìkò yín, ní déédéé ìgbà àsìkò tí gbogbo ọmọ Yorùbá lọ́lọ́run ṣoore fún wa. So a ti mọ̀ pé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àwọn ọmọ wa ọmọ wa till end of time wọn ò ní rí rádaràda, wọn ò ní oríṣi, wọn ò ní níranù mọ́. Pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi dáyé àti ọ̀run. Ẹ má bínú, mo rò pé bóyá èèyàn ti gùn jù ni. Lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé, àwọn POW tó kó sí ọ̀dọ̀, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n o. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n o. Anyway, mo ń gbọ́ nípa divide and rule tó ń ṣe láàrin wọn, tó ń rán àwọn òṣìṣẹ́ àwọn kí ni wọ́n máa ń pè àwọn tó máa ń ṣọ́ àwọn tó ń tì mọ́lé, gbogbo wọn ọlọ́pàá ọgbọ̀n tó ń lò wọ́n láti máa sọ pé òun fi owó òfin entice àwọn kan, òun parọ́ fún wọn, òun deceive wọn, òun confuse wọn, òun ṣe divide and rule láàrin wọn, láàrin àwọn akọgun wa tó jí gbé tó di POW. Mo gbọ́ pé òun ṣe divide and rule láàrin wọn. Mo gbọ́ pé àwọn kan nu wọn wọ́n ti ń kọsẹ̀, wọ́n ti ń ṣubú, wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ wọ́n tẹ̀lé àwọn tó ràn. Mo gbọ́ pé àwọn kan dúró, wọ́n ní láíláí àwọn ò ní gbà, orí ọ̀rọ̀ Yorùbá làwọn dúró lé lórí. Mo wá gbọ́ pé àwọn tó dúró yẹn tán làwọn ò ní gbà. Mo gbọ́ pé ó ní kán máa fìyà jẹ wọn. Gbogbo ẹni mo gbọ́ o, kò yẹ dáadáa. Gbogbo ẹ̀ la dẹ̀ ń record, kò yẹ dáadáa. Sórí àwọn tó ń fi àjẹ yẹn, gbogbo wọn àtàwọn tó ń fún lówó àtàwọn tó ń fi àjẹ, òun lọmọ Yorùbá náwó lé lórí inú bẹ̀ yẹn o. Kò yẹ, kò lọ wádìí. A ná owó lé wọn lórí dáadáa, lọ wádìí. Àtàwọn tí wọ́n ń fún lówó àtàwọn tó dúró tán, gbogbo wọn là náwó lé lórí, lọmọ Yorùbá náwó lé lórí. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ fún ẹ. Ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan kan yẹ dáadáa wípé òun dáràn mọ́rọ̀ ni o. Gbogbo plan ẹ ó ti fail dead on arrival ní. Ó yẹ kó mọ̀. Wàá máa wò yí pé kí ló ṣe jẹ́ tán ṣe jẹ́ POW, kí ló ṣe jẹ́ tó yẹ pé ó kidnap wọn ni, àbí? Màá sọ kékeré fún inú ẹ̀ kó lè yẹ dáadáa, kó lè mọ fẹ́rẹ́fẹ́ àwọn nǹkan tó ń ṣe tó dẹ̀ máa kàn sí ẹ dáadáa. Ṣó mọ̀ yí pé orí ilẹ̀ wa la wà, sovereign land wa la wà. Ìgbà tó máa kidnap wọn ní property ọmọ Yorùbá, sovereign land níbi tán dúró sí.
ìwọ ni wọ́n wá invade sovereignty wa, sovereign land wa. So dẹ̀ mọ̀ pé ìgbà tó invade yẹn, invasion is an act of war. Tó o bá mọ̀, invasion is an act of war. So definitely àwọn tó kó ń bẹ̀ yẹn, àwọn tó kidnap yẹn, POW ni wọ́n. Lọ wádìí dáadáa. Ẹni tó bá ní lọ́ọ̀yà tó rí ẹ pé, àbí ẹni tó rí ẹ pé tó lè bá ẹ sọ̀rọ̀. Torí mo mọ̀ pé o ò lẹ́ni gidi tó lè bá ẹ sọ̀rọ̀ torí nǹkan ṣe wọ fúnra rẹ̀. Ìwọ ń ṣe ìpàdé pẹ̀lú àwọn àjèjì. Ìwọ ń ṣe ìpàdé pẹ̀lú àwọn Fúlàní. Àwọn àtọ̀húnrìnwá lórí ọmọ Yorùbá. Torí ọmọ Yorùbá wọ́n finú tọ́ Fúlàní. Wọ́n ṣe àlejò Fúlàní. Wọ́n fẹ́ dáadáa fún Fúlàní. Wọ́n ṣoore fún Fúlàní. Bó tilẹ̀ wù kán jẹ́ lórí ilẹ̀ Yorùbá àjèjì ni wọ́n. Ìgbà tó wá di ọ̀rọ̀ ọmọ Yorùbá, ìwọ Ṣèyí Mákindé. Ìwọ ló ń ṣe ìpàdé. Gbogbo ẹ̀yin governors Yorùbá ni o. Tẹ́ ń pera ẹni governor Yorùbá tó jẹ́ governor Nàìjíríà ń gbà yẹn. Gbogbo ẹ̀yin ọ̀gbẹ́ni arákùnrin tó jẹ́ governor Nàìjíríà mo ń bọ̀ lórí yín sìn. Gbogbo yín ni lẹ́ ń ṣe ìpàdé olórí burúkú pẹ̀lú àwọn olórí burúkú. Ẹ̀yin ṣe ìpàdé pé ẹ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Ẹ̀yin ṣe ìpàdé pé ẹ fẹ́ wá ṣe aburú nílẹ̀ Yorùbá. Ẹ dẹ̀ pera yín lọ́mọ Yorùbá ṣá. Ṣé ẹ ṣọ́? Ẹ pera yín lọ́mọ Yorùbá ẹ ń ṣe ìpàdé orí burúkú lórí Yorùbá. Ìran wo lẹ pé Yorùbá pàápàá? Kò yé yín ni ẹ lọ wádìí. Ẹ lọ wádìí ìran Yorùbá. Ẹ̀yin Fúlàní tẹ́ jẹ tẹ́mu lórí ilẹ̀ Yorùbá. Tẹ́ ṣó ilẹ̀ Yorùbá. Ta finú kankan gbà yín. Ẹ wá rò pé ẹ ń ro aburú sílẹ̀ Yorùbá, sọmọ Yorùbá, sórílẹ̀-èdè Yorùbá, síjọba Yorùbá. Ó mà ṣe o. Ìgbéraga tó ń ṣe ẹ́ nìyẹn. Wípé ẹ ṣe gbówó wà níjókòó, ó wà nípò, wọ́n wá ń bá ẹ, wọ́n ń ṣèpàdé pẹ̀lú ẹ. Ó wà in control. Ó ti ṣiṣẹ́. Ó ti sọnù nínú àṣìṣe tipẹ́. In fact, sísọnù tiẹ̀ ó le jù. Kò lè tí yẹ. Kò lè yẹ. Ó máa tó yẹ. Sórí tí ò yẹ ó pọ̀ jù nǹkan tó yẹ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní governors nílẹ̀ Yorùbá. Àwa ní governor tiwa o. A ní adelé governors o. A ní wọ́n ti wà lórí ìjọba ilẹ̀ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin. Ṣé àpẹ́ yín gbogbo yín ọkùnrin ní tilẹ̀ Yorùbá ọkùnrin àti obìnrin ni. Gbogbo yín pátá tẹ́ ń ṣe ìpàdé. Mọ́ra yín. Àní nǹkan tẹ́ ẹ mọ̀ ó pọ̀ ju nǹkan tẹ́ ẹ mọ̀ lọ. Èmi á béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Màá béèrè, màá dẹ̀ fẹ́ kẹ́ dáhùn. Ìbéèrè náà ni pé ipò tẹ́ rò pẹ́lẹ́ wà yẹn. Ṣé ìbò, how do you say it? Wípé ìbò vote àwọn èèyàn. Ìbò àbí ìbò something like that. Vote àwọn èèyàn lẹ fi débẹ̀. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé irọ́ o kò ní ọ̀kan ṣe pẹ̀lú àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ń sá sóòrùn àtòjò gbogbo ẹ̀tẹ́ bá lẹ́ ń dìbò kò ní ọ̀kan ṣe pẹ̀lú wọn. Ẹ mọ̀ náà wípé arrangement lẹ fi wà ń bẹ̀. At least lára yín ti ń give testimony wípé owó ló gbé yín débẹ̀ o. Ẹ̀yin lẹ ṣé àwọn èèyàn lè béèrè lọ́wọ́ yín iye tẹ́ náà tẹ́ fi débẹ̀ ni owó lẹ náà. Arrangement ni. Bóyá ó yẹ àbí ò yẹ, bóyá ó gbà àbó gbò, ṣá mọ̀ pé inú ibi tẹ́ wà yẹn kọ́ lẹ ti ń control ìlú. Ó mọ̀ pátìta ni. Ẹ wá ń halẹ̀ pé mi wà ń ta, èmi ń control, ìbáàlẹ̀ mi ṣe fẹ́ control. Ṣèbí olóhùn ṣe peace ni, gbogbo nǹkan ẹ̀ peace. Kẹ́ wá wò bí mi ṣe fẹ́ fi peace lé yín kú òǹbí tẹ́ wà yìí. Ẹ̀yin ò jiyàn wípé Yorùbá ti kúrò ní Nàìjíríà, ẹ̀yin ò jiyàn yẹn, ṣùgbọ́n kẹ́yìn wo bó ṣe fẹ́ fi peace wá fi gbé yín kúrò níbi tẹ́ wà yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé peace ní ọ̀nà tèmi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ máa rí bí peace yẹn ṣe máa gbé yín kúrò. Àgbà tí ò ń ṣàyè yín láti ilẹ̀ gan ìgbà tán fún yín síbẹ̀ ṣe bá arrangement ni. Ṣàyè yín ni. Ṣé bẹ́ẹ̀ ń gbára láràdá ni. Ẹ̀ ń lògo ológo, ẹ̀ ń lopo nípò. Orí yín wá wú jara yín lọ. Wọ́n á ní ó wú bí gàrí fún àbáwọn ṣe máa ń sọ.
ẹ̀yin báwo bóyá lẹ mọ̀ tẹ́ jókòó lé bóyá lẹ mọ̀ ọ̀ràn tẹ́ dá mo tún fún ẹ díẹ̀ nìyẹn o ṣé ti POW ti yẹ tíntìní tí ètò ń pèrè ní gọ́vnà ṣó tún ti yẹ tíntìní sìn pé arrangement ni a legal arrangement ni illegality níbi tó jókòó lé lórí illegality ṣé o mọ̀ pé fraudulent constitution lẹ́ni it is a fraudulent constitution irú yẹn fúnra rẹ̀ is an illegal arrangement after 2014 before 2014 it's a slavery arrangement. Kò burú ó dìgbà náà torí tí ò yẹ ó pọ̀ jù tó yẹ lọ. Àwa ni ẹni ẹ fẹ́ lọ́kọ̀tì kankan àwọn ò gba lọ́ọ̀yà mo ń sọ mo tún sọ tí ọ̀kan bá gbé rẹ̀ síta pé òun lọ́ọ̀yà àwọn tán ti mọ̀lé ó fẹ́ kó bá rẹ̀ ni o torí wọn náà fèsì ẹjọ́ gidi torí àwọn ò gba lọ́ọ̀yà kí la fẹ́ gba lọ́ọ̀yà fún orílẹ̀-èdè ni wá sẹ̀ sovereign nation ni wá so ìwọ fẹ́ wá dá ẹjọ́ àjèjì lórí ilẹ̀ wa bóyá lẹ mọ̀ bó ṣe ń lọ ìwọ adájọ́ ìwọ lọ́ọ̀yà ìwọ ọlọ́pàá gbogbo yín tẹ́ wá involved ẹ rí ìrànwọ́ ọlọ́run bá mi o kò yé yín ṣé mọ̀ pé gbogbo ẹ máa halẹ̀ ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà kò yé yín nítorí tí ò yé yín ó pọ̀ ju tó yé yín lọ ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ṣé nàìjíríà náà ti ń ràn nàìjíríà yín ni ṣé bẹ́ẹ̀ náà ti ń ràn nàìjíríà yín àyìn wò kí lẹ mọ̀ gan tó rán fún yín sípò wọn arrange wọn ìwọ lọ síbà ìwọ lọ síbà báwo lẹ ṣe mọ̀ kí lẹ mọ̀ tó wà lábẹ́ arrangement tán fi yín sí kí lẹ mọ̀ tó wà lábẹ́ àwọn ọ̀gá yín gan fúnra rẹ̀ ẹ lọ bí wọn àwọn ọ̀gá yín nínú nàìjíríà yẹn ẹ lọ bí wọn ẹ ń kọjá yìí ní gidi ṣáà pé mò ń wò yín ẹ sọ pé kémi wá fi peace kémi wá wo bí mo ṣe fẹ́ fi peace yọ yín ẹ̀yin ò jiyàn pé yorùbá ti kúrò àbí ìyáṣọ àtẹ̀ṣe ń ṣèpàdé orí burúkú káàkiri ẹ̀ ń ṣèpàdé oríṣiríṣi ẹ̀ tún kúrò lórí ẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe ìpàdé spiritual ìpàdé ẹ̀ ń ṣe spiritual demonic ni ẹ̀yin kẹ̀ ń bọ́lẹ̀ fẹ́ rí spirit gidi demonic ni ẹ̀ ń ṣe demonic ìpàdé ẹ̀ fẹ́ pátá ni ọlọ́run bá nú o alọ́lọ́run rìnrìn àjò fún rẹ̀ ẹ fẹ́ pàtà ẹ máa para yín àti gbogbo ìdílé yín ni dálẹ̀ ń rokú sí ẹ̀ ń kọjá yín èmi ẹ̀ ń kọjá yẹn kàn fẹ́ pa gbogbo àwọn wèrè tẹ́ ẹ̀ ránṣẹ́ ni ẹ fẹ́ pa gbogbo wọn dànù kẹ́yìn náà tó wá kú dànù àti ìdílé yín ẹ ti tẹ́ o ẹ ti tẹ́ gidi so ìwọ tí wọ́n bá pè tó ní lọ́ọ̀yà kan ní kìíní kan tẹ́rì wọ̀ kó wo bó ṣe máa rí fún ẹ eré lẹ́ ń pè kò sí wàhálà at least one thing ó certain wípé ẹ ti mọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí pé yorùbá ti kúrò ní nàìjíríà ẹ ti mọ̀ yẹn gbogbo ibi tẹ́ ń lọ káàkiri ní àgbáyé oríṣiríṣi ìjọba oríṣiríṣi àwọn èèyàn tẹ́ ń lọ ń bá wọn ṣàǹsọ fún yín ní yorùbá ò sínú nàìjíríà mọ́ ẹ tún wá ń gbéra ẹ ń lọ láti ìlú kan lọ sí ìlú kan lọ bá wọn tó ń ṣe investigation fún yín mi ò mọ bọ́n ṣe máa ń pè àwọn demonic investigation yẹn tẹ́lẹ̀ ń lọ ń wádìí ẹ lọ ń wádìí àtẹ̀yìn tán ní ẹ pé ẹ lọ ṣe ifá àtẹ̀yìn tán ní ẹ lọ gbá àfà wọ́n sọ the same thing fún yín over and over and over again. yorùbá ò sí nínú nàìjíríà wọ́n ní wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ tipẹ́tipẹ́ pé yorùbá máa lọ tó bá yá yorùbá ń lọ ṣé kankan náà ni wà ní ṣé kankan náà àwọn amúnisìn gan tán join left and right together àwọn gan time wọ́n dé ìtẹ̀ because wọ́n mọ̀ pé kò kí ń ṣe kankan náà in fact document show wípé lára wọn fúnra ara wọn náà àwọn amúnisìn sọ wípé nǹkan táwọn kó jọ yóò mà ní dáa kò mà ní lẹ́yìn tó dáa àwọn gan mọ̀ fúnra wọn even àwọn leaders ìgbà yẹn gbogbo wọn ló sọ ìfọ̀bàlẹ̀ wa sọ Sàùdánà sọ bàbá olóò sọ at the end of the day alábòsí Zik náà sọ sọta ló ń tán ta ní àkílódé wọ́n ti sọ fún yín bó sì máa ṣẹlẹ̀
ọlọ́run dẹ̀ dé àìmọye tó rí ọlọ́run dé nìyẹn wípé ó yá dédé ìgbà dédé àsìkò òun ti ṣe orí yẹn. ẹ̀yin wá níta ni ẹ̀yin Goliath ní Fáráò ní odi Jẹ́ríkò ní ọlọ́run o ẹ ti parun ẹ̀yin náà mọ bó ṣe ń lọ ìparun ni ẹ mọ̀ yẹn kì í ṣe wọ́n ní wọ́n pé ẹ wá ń sọ pé kémi wá fi peace yọ yín kúrò ìwò bẹ́mi ṣe fẹ́ fi peace yọ yín kúrò ìyẹn ló rọrùn ju ẹ máa tó mọ bí mo ṣe lè fi peace yọ yín èmi kọ́ ni máa yọ yín ẹ gbàgbé ni mò ń sọ fún yín ọlọ́run ló rìn ogun ọlọ́run ni ó ti ṣẹ́gun fún wa ó ti fà yín lé wa lọ́wọ́ ṣẹ́yìn ọlọ́run o kò yé yín rárá kò yé yín ṣẹ́yìn oh God ẹ ti tẹ́ o ẹ ti kọjá àyè yín gidi gan ẹ ti kọjá àyè yín. ẹ má bínú again mo ń try láti make it kó má wá too long lẹ́yìn náà mo ń try maybe to make it like a segment. Mo fẹ́ ká sọ̀rọ̀ nsìn lórí àwọn nǹkan tí mo máa ń bá àwa ọmọ Yorùbá sọ. Like I said, ẹ lè padà kẹ́ lọ wo gbogbo kan t'Ọlọ́run ti ní kí n sọ. Gbogbo ẹ̀dẹ̀ máa rí pé ó ti ń wá sí ìmúṣẹ. Ẹ̀rí dẹ̀ ń jáde ní gbogbo ọ̀nà. Ṣé mọ̀ pé mo máa ń sọ nǹkan kan léra gbogbo gbà. Mo máa ń sọ pé mi ò ní gbà ìran mi ò ní parun, ìran mi ò ní parun. Ìran mi ò ní kú sínú òṣìṣẹ́. Ẹ mọ̀ pé mo máa ń sọ dáadáa. Bọ́ mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. Mo gbé ìtókù sínú mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. Same thing tí n bá ń sọ ìgbà yẹn nípa àwọn ọba mi ò ń sọ ju ẹ fi wọ́n sílẹ̀ àwọn wo àwọn náà kò yé wọn mi ò ń sọ jù bẹ́ẹ̀ lọ. Òǹgbà tí wọ́n béèrè kí n ṣàlàyé mo ṣàlàyé fún wọn. Ìgbà tá a máa ń sọ̀rọ̀ boundary Yorùbá máa ń sọ fún yín pé ẹ̀yẹn ṣáà tẹ̀lé omi Ọlọ́run fomi pín ó fi gbogbo nǹkan pín ó fóúnjẹ pín ó faṣọ pín ó fi ijó pín gbogbo nǹkan ló fi pín èdè àṣà gbogbo ẹ̀ ló fi pín ó tún fi omi pín ní ìwọ̀nba èyí tí àwọn amúnisìn tán bùkù torí ilẹ̀ Yorùbá jù bẹ́ẹ̀ lọ ìtàn bùkù tán sọ pé ìtókùn ilẹ̀ Yorùbá omi ní àlá ẹ̀ odò Ọya ní àlá ẹ̀ tí ó dàrú tí document dẹ̀ back up but mi ò sọ jù bẹ́ẹ̀ lọ gbọ̀ngbà tán tún béèrè fún tán ya máàpù orí burúkú ẹ̀yin kó odò Ọya empire ẹ̀yin lọ́n kó mọ́ north níbo ni odò Ọya màlá pé ẹ máa kọjá odò kí ló ṣẹlẹ̀ a dẹ̀ tún ṣàlàyé fún yín with evidences àkójáde ní rẹpẹtẹ tẹ́ẹ̀rí ní clear tá a ṣàlàyé fún yín one by one. So the same thing náà ni mo máa ń sọ ń gbà yẹn pé ní gbogbo gbà nígbà tá à ń sọ̀rọ̀ yìí ní movement kọ́lọ́n tó ṣẹ́gun fún wa gbogbo gbà ni mo máa ń sọ pé mi ò ní gba ìran mi ò ní parun ìran mi ò ní parun. Ṣé ẹ ti rí ẹ̀rí abẹ́ ẹ̀rí ṣé ẹ ti gbọ́ ẹ̀rí abẹ́ ẹ ti gbọ́ ẹ̀rí ẹ lọ wo fídíò dókítà tó sọ̀rọ̀ nípa Bill Gates tó jẹ́ pé gbogbo èpè tán ṣẹ́ fún kò sí èyí tó máa yẹ láyé gbogbo àwo tó rò pé òun lè wà láyé kò lè yẹ ó ti rí ìbínú Ọlọ́run tó ti ń ṣe tipẹ́ a máa sọ̀rọ̀ játijàti rádaràda lẹ́nu ẹ̀ àwọn máa pa 3.5 billion ìwọ ló dẹ̀dá ni ìwọ ló mímí àlàyé sẹ́dá ni ṣé ìwọ ló dá gbogbo nǹkan tọ́lọ́run dá ẹ máa gbà wá ọwọ́ Ọlọ́run àlàyé ẹ máa gbà wá lọ́wọ́ àwọn ará bíi ta ni ẹ̀ ṣé o ní kọ́ńtólù ẹ̀mí ara ẹ dépò tó fẹ́ pa ẹ̀mí 3 billion. ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ṣé ẹ gbọ́ ẹ̀rí tí dókítà yẹn gbé jáde ṣé ti gbọ́ kékeré nìyẹn o bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi tèmi ń pariwo pé ìran mi ò ní parun èmi tèmi ń pariwo pé déédé ìgbà déédé àsìkò Ọlọ́run sọ pé ó yá ká máa lọ́lé ká padà sórílẹ̀-èdè wa ṣé ti rí nǹkan tán ṣe ṣé ti ń gbọ́ díẹ̀díẹ̀ bọ́n ṣe fẹ́ para wọn run ṣé gbọ́ ti GM ṣé gbọ́ mọ́ ṣe pa àwọn àgbẹ̀ ṣé gbọ́ mọ́ ṣe fẹ́ máa kó gbogbo ilé ọmọ àwọn èèyàn káàkiri àti organ harvest ṣé gbogbo ẹ̀ lẹ́gbọ́ díẹ̀ nìyẹn o ṣé gbọ́ pé nínú gbogbo ìlú tó wà lágbàáyé Nàìjíríà nìkan òun ló sáìnì pé gbogbo àwọn èèyàn òun pátá
ọ̀fẹ́ ni kó máa kó ọ́gánù wọn láì jẹ́ kí àwọn èèyàn yẹn mọ̀ àbí láì ṣe pé àwọn èèyàn yẹn fọwọ́ sí. ẹgbẹ́ o gbogbo ẹlẹ́gbẹ́ o ẹ̀rí ẹ̀ wà ń bẹ o. ṣẹ́rí bí Nàìjíríà ṣe jẹ́ legal arrangement fún agenda àwọn ẹni ibi àwọn ẹni ìkà láti ta wá. ṣẹ́tírí sòṣénù yẹn ni ẹ wá ní kọ́ ọmọ Yorùbá jókòó sí tọ́lọ́run wá ṣàánú wa tó ní ó yá àsìkò ti tó. ṣẹ́tírí wáyé tó ṣe jẹ́ déédéé gbà déédéé àsìkò yìí. ẹ̀yin náà lọ tú díẹ̀. ẹ̀yin ẹ tún lọ gbọ́ fídíò man yẹn. ẹ record ẹ tọ́jú ẹ o tó wọ́n lè gbé wálẹ̀. gbàtí wọ́n bá rí i pé ìpè ti jà wọ́n pa wọ́n lè gbé wálẹ̀. ẹ tètè kẹ́ record ẹ kẹ́ store ẹ. ẹ tún lọ gbọ́ kẹ́tún gbọ́ kẹ́yìn kẹ́ wá máa yọ oríṣiríṣi àṣírí jáde inú ẹ̀ tẹ́yìn gan lè research kẹ́tún rí mọ̀ láti rí pé wọ́n fẹ́ para wọn run lóòótọ́ àṣé mú àtò máa ń pariwo ìran wọn ò ní parun àṣé òótọ́ ni à ń lọ́lé àṣé òótọ́ ni pé kò ṣe dúró wò ẹ̀mí àwọn èèyàn ò ní gbé o ọ̀tọ̀ ni ti pé wọ́n ń febi pa àwọn èèyàn mo máa ń sọ fún yín pé it's an agenda ẹ wà deliberate ẹ lọ gbọ́ gbogbo nǹkan tí máa ń sọ náà mo máa ń sọ fún yín pé kò kí ń ṣe pé nǹkan tí wọ́n mọ̀ láti ṣe dáadáa but wọ́n láti tẹ̀lé agenda tán gbé fún wọn the evil agenda tán ní lọ́wọ́ wọ́n láti tẹ̀lé. ṣé ti ń gbọ́ ọlọ́run o yà pé mi ò sọ̀rọ̀ ju pé ìran mi ò ní parun ẹ̀hẹ̀ náà ṣe ara àwọn olórí burúkú tán lọ kiri wọ́n sọ̀sọ̀kúsọ irọ́ ni ìwọ ni rọ́bẹ̀ ń sìn kán bọ́ta kan wá sọ. àwọn táyé wọn ti bàjẹ́ tẹ́ pé the end of time kò ní sí ire kò ní sí oore kò ní sí ògo nínú ayé wọn àti ìdílé wọn. àwọn olórí burúkú àwọn náà dá gbogbo tó wà lẹ àbátí níbi ó yẹ Ọlọ́run ṣá mi tiẹ̀ fẹ́ máa rọ̀rọ̀ wọn torí ó yẹ Ọlọ́run lórin ó mọ nǹkan tó ń ṣe. ṣé ẹ ti rí bọ́n torí mo gbé sínú mi ò sọ̀rọ̀ ó ṣàní tọ́lọ̀ ń jẹ́ kí n mọ̀ ó ṣàní tọ́lọ̀ ń jẹ́ kí n rí nípasẹ̀ pé wọ́n pọkọ mi. ó tún máa ń gbé sínú ni èmi ò ní sọ̀rọ̀ ju n ti máa kàn sórí ẹ̀ máa kàn sórí ẹ̀ ìran mi ò ní parun yẹ́ sọ́tọ́ ni ìran mi ò ní parun Ọlọ́run dẹ̀ dé nínú àánú ẹ̀ ó yá lọ jíṣẹ́ yẹn pẹ̀lú àwọn tó máa kó tẹ̀lé ẹ tó máa pe kó pẹ̀lú ẹ kó tiẹ̀ to be your team ó yá dìde ìran ẹ ò gbọ́dọ̀ parun bó ṣe máa ń sọ àdúrà tó ń gbà ní gbogbo gbà ó yá ẹ máa padà lọ sí ibi tó ń fi yín sí ẹ padà sí rúùtù yín ẹ kó láàrin àsopọ̀ yìí kò ń ṣe tiyín òun Ọlọ́run ò sí ń bẹ̀ kì í ṣọ̀nà yín yóò bọ́ tẹ̀ ṣe ìran tẹ máa kó pọ̀ mọ́ àwọn èèyàn ká máa ṣerú ẹ̀wọ̀n kan níbo yóò bá òun ṣe ìran yẹn láíláí ògo ìmọ́lẹ̀ ní Yorùbá ọmọ aládé ni wà àyànfẹ́ Ọlọ́run ni wà àwa tó yẹ pé kò sí ìran náà ní àgbáyé tó ń sin Ọlọ́run tó ń yin Ọlọ́run tó mọ Ọlọ́run tó ń fọ́lọ́run lógo bí ìran Yorùbá Ọlọ́run wá ṣàánú wa ó wọ láàánú ẹ̀ ó wá ní ó yá àwọn gbọ́dọ̀ pa irun ẹ dìde ó yá ẹ dìde. ṣé ẹ mọ̀ pé ká pé ẹ ṣe wà Nàìjíríà wọ́n á fẹ́ sí yín tán pa yín tán ẹ gbọ́ nǹkan tó sọ yín tí ò bá gbọ́ kó tún lọ tún gbọ́ kó ṣàlàyé kó gbọ́ àlàyé yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lọ gbọ́ dáadáa ẹni tí ò bá tún yé dáadáa mo sure pé broda mi jìnlẹ̀ ti ṣe ó ti sọ̀rọ̀ lé lórí dáadáa ẹ lọ gbọ́ ẹ gbọ́ Yorùbá version ẹ̀ kẹ́ wo bí àwọn ará bíi ṣe ya ìkà tó mo máa sọ fún yín pé ìran mi ò ní parun ẹ rò péré ni mo sọ fún yín pé ó deep ó ju bẹ́ẹ̀ lọ ẹ rò péré ni mo sọ fún yín pé Ọlọ́run nìkan ló lè ṣe ẹ rò péré ni kí lẹ wá gbọ́ tó sọ kékeré ni ẹ o kékeré lẹ gbọ́ yẹn o ṣe rí pé kò ṣe dúró wò ẹ jẹ́ á máa wòran bọ̀ ṣé mọ̀ pé mo ránṣẹ́ pé gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n lọ ṣe aburú ní oko wọn tán lọ ṣe ìbàjẹ́ lóko wọn pé kàn sí wa kàn jẹ́ ká mọ ibo níbẹ̀ area of all those things I need information yẹn ṣé mọ̀ pé èèyàn kan nu òun yọjú ọ̀rọ̀ yín yé mi ẹ má wọrí kí ọ̀kan máa tíráyé ẹ̀ ò tíjọba àwọn ìjọba adélé wa tán bá ti wà ní sẹ́kítẹ́rì àtọ́ ń ṣiṣẹ́ wọn kí ọ̀kan wá dé ẹ̀hún lókun bìkan àkóbá ló máa jẹ́ fún ẹ̀hún tó rá mọ́ bó ṣe ń lọ
ó ti yé wa dáadáa mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ó ti yé wa. ẹni tí ò bá yé mo tuntun sọ kó lọ wo fídíò máa yẹn dáadáa. ṣé mọ̀ pé oríṣiríṣi ẹ̀rí ló ń jáde lọ́tún lósì. ẹ̀yin náà lọ research ẹ̀yin náà tún rí oríṣiríṣi ẹ̀rí. tẹ́ fi mọ̀ àmọ́ pé dandan ni sẹ́ dandan ni ìran wa ò gbọdọ̀ parun kò dẹ̀ ní parun. dáṣọ àtẹ pé ìran Yorùbá láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà nítorí aráàánú ẹgbàánú ẹ̀dó títí láéláé náà ayé wa. ẹ jẹ́ ká máa rántí o oore tọ́lọ̀ ń ṣe fún wa yìí. especially àwọn ọ̀dọ́ ẹ dìde láti defend sovereignty Democratic Republic of the Yorùbá. ṣe mọ̀ pé sovereignty Yorùbá yìí òun ló yọ gbogbo orúkọ ọmọ Yorùbá tán ti sign ní Nàìjíríà pé kán parun kán pa wọ́n dànù ọjà ìmọ̀ nǹkan kan wọ́n lè kó organ wọ́n lè kó ovaries wọ́n lè kó whatever. wọ́n ti sign ní ààyè Nàìjíríà fún pé ẹ wo gbogbo hospital ẹ kó wọn kó ńlẹ̀ àwọn dókítà wọn ẹ pa wọ́n ṣe bẹ́ẹ̀ ti pa àwọn àgbẹ̀ ẹ máa continue láti pa gbọ́n lọ́jàre. ṣẹ́gbọ́n tó sọ ẹ̀rí ni ṣe rí pé orílẹ̀-èdè tọ́lọ́run bá wa orílẹ̀-èdè wa tó dá padà fún wa yìí tó fi yọ wá kó Nàìjíríà ṣe ti ń rí adúró oore tó jẹ́ ṣe ti ń gbọ́ ìtumọ̀ nǹkan tí mo sọ pé àní parun àní kú sínú òṣìṣẹ́ ṣó ti ń yé yín. ẹ jẹ́ á máa rántí gbogbo ìgbà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ ṣe pàtàkì fẹ́yìn ọ̀dọ́ láti dìde láti defend sovereignty ilẹ̀ Yorùbá. ṣe àpé mo máa ń sọ gbogbo ìgbà pé àjagun ogun ò ní jà wá ṣùgbọ́n a máa defend sovereignty wa. ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lè máa ní responsibility yẹn. Ọlọ́run ní já rí ìdààmú. ẹ mọ̀ pé àwọn olórí burúkú yìí tán bá ti fẹ́ ṣe òṣèlú wọn tán ń wá àwọn tọ́ọ̀gì tán ń wá àwọn tán máa rán pààyàn ṣe gbogbo orí burúkú tán ṣe. ẹjọ́ ta náà rán ọ̀dọ́ kọ́ ni. orúkọ tí ìyá àti bàbá ò sọ yín tọ́lọ́hún ò sọ yín kọ́ náà ń pè yín. wọ́n bá náà fẹ́ lọ jagun lẹ́ni àtàná ń kó lọ ọ̀dọ́ kọ́ ni àbárúgbó ló ń lógun ni. adẹ̀láwò jagun ogun ò ní jà wá ṣùgbọ́n a máa defend sovereignty wa. ẹ̀yin ọ̀dọ́ ni o. mo fẹ́ kẹ́ mọ̀ yẹn léni dáadáa. ẹ̀yin ni Ọlọ́run gbé responsibility yẹn lé lọ́wọ́. ẹ dìde o láti defend the sovereignty Yorùbá Democratic Republic of the Yorùbá ẹ dìde ní kíákíá ẹ dúró lórí ẹsẹ̀ yín. ẹ defend ẹ o torí Ọlọ́run ló ṣe fún wa o láróore èyí gbà o ó yẹ jẹ́ ká mọ̀ ká dúpẹ́ lọ́lọ́run ká dẹ̀ dìímú gidi oore tí ò gbọ́dọ̀ jábọ́ lọ́wọ́ wa láéláé ni. ṣé ti rí ìdí tí a ṣe ń láti protect blueprint Ọlọ́run gbélé wa lọ́wọ́ ṣé ti rí ṣe àpé blueprint tiwa nísìnyí kò sáìn ní pé gbogbo ọmọ Yorùbá Ọlọ́run tiẹ̀ ní já wàrà burú ṣe rí pé kò sáìn aburú ṣe rí pé gbogbo kékeré inú àṣírí tí ọkùnrin yẹn tú ṣe rí pé kò affect ọmọ Yorùbá torí àti padà sí sovereignty wa tọ́lọ́run bá wa dá padà nationhood wa tó bá wa dá padà ṣe ti rí ṣe rí pé yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidi kẹ́yìn ọ̀dọ́ kẹ́ dìde láti defend ẹ̀ dáadáa sovereignty wa kẹ́ẹ̀dẹ̀ defend the blueprint yẹn o pé Áfíríkà ya lò ó ká ṣe kó manifest fully. ṣe ti rí ṣe rí pé ó yẹ kí ẹ̀yin ọ̀dọ́ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ògo tí wọ́n jẹ́ kẹ́ rí lò tí wọ́n mọ̀ kì í ṣe pé by accident wọ́n mọ̀ ni o. àwọn máa jayé family tuntun wọ́n máa pera àwọn ní kinní kan billion abẹ́rẹ́ rádaràda tí wọ́n máa ń ṣe ṣá the richest politicians in Nigeria ẹjọ́ iṣẹ́ wo náà ń ṣe ilé iṣẹ́ wo náà dálẹ̀ wọ́n ń jalè ṣé wọ́n máa ń glorify olè ni. Ọlọ́run àánú o nǹkan ti ṣẹlẹ̀ nílé ayé o nǹkan ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n tún àwọn journalist Ọlọ́run àánú tá làwọn orú àwọn yẹn gan náà ẹ̀ ń kọ orúkọ kúkọ ẹ mọ̀ pé kí ni source of income wọn kí ni source of wealth wọn ẹ mọ̀ ẹ dẹ̀ ń glorify wọn ayé àwọn kan ti bàjẹ́ orí wọn ti dent bàjẹ́ káì orí wọn ti dent ayayayaya orí wọn ti dent so that àwọn míì á lè máa wò yí pé káwọn náà lọ jalè káwọn náà lè di káwọn náà lè ṣe whatever táwọn bá lè ṣe káwọn di politician àbí gbàtẹ́ pé àwọn náà ń pè ní richest sísìn kò sí ẹni tó ń ṣiṣẹ́ òtítọ́ àtòdodo
tó lówó àbí kò sí wàhálà. Ètò Nàìjíríà nìyẹn, ọmọ Yorùbá ò sínú ètò yẹn mọ́. Ọlọ́run ti yọ wá kó nínú òkùnkùn, ó yọ wá kó nínú kòtò, ó yọ wá kó nínú àjàlẹ̀ ẹrú òṣìṣẹ́ àwọn ẹni bí àwọn ẹni ìkà àwọn demons àwọn arábí yìí. Ètò ni mo sọ fún yín, ṣé gbogbo àwọn tẹ́ rò pé èèyàn yìí tẹ́ ń pè wọ́n lórúkọ gómìnà kan kinní kan ọba kan demons ni wọ́n. Torí ẹranko lè pè wọ́n lẹ́ranko, ẹranko máa sá fún wọn. Ẹranko dáa ju àwọn eléyìí lọ. Ẹranko dáa ju àwọn eléyìí lọ. Ẹni tó bá ní any kind of pet ó ní á mọ̀ pé ẹranko dáa ju àwọn eléyìí lọ. Àwọn eléyìí ń ṣe ẹranko, demons ni wọ́n. Ṣáwọn eléyìí tẹ́ pé mí ni wọ́n ya wèrè débi pé àṣetánì gan tó ń serve, àṣetánì máa sọ fún ọ ní pé ló sọ kan má sùn mọ́ mi. Àti ẹ ti lé ju tòun lọ. Ibi táwọn eléyìí ya wèrè dé. Tó ń ya wèrè gidi, tó ń ya olè burúkú dé, tó ń ya ìkà ọ̀dájú. Ọlọ́run wá yọ wá, ó yọ wá kò nínú dungeon ẹrú, kúrò ní òkùnkùn, kúrò ní òṣìṣẹ́. Ó ti dandan ká defend, ó dẹ̀ di dandan ká máa yan Ọlọ́run, ká máa dúpẹ́ lọ Ọlọ́run torí àánú ẹ̀ dó títí láéláé inú ayé wa. A gbọ́dọ̀ gbàgbé yẹn o. Wọ́n ń bí mi léèrè pé kí ló dé ò fẹ́ pò. Ní tí mo fẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá ni mo ń sọ yìí o. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà, ká dẹ̀ make sure pé a defend ilẹ̀ wa, a dẹ̀ defend the blueprint wa. Màá sọ ìdí tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ fún yín, mò ń bọ̀ lórí ibi tá a wà yìí náà ni mo máa ṣàlàyé fún yín sìn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Sovereignty wa ò gbọ́dọ̀ yẹ lọ́tẹ̀ yìí o. Torí ẹ̀yin ọ̀dọ́ wa, Ọlọ́run ṣoore fún yín ní déédéé ìgbà déédéé àsìkò yìí. Gbogbo plan ọ̀tá ò ní ṣẹ́nu ayé yín. Ògo tó wọn Ọlọ́run fi dá yín wá sáyé ẹ máa rí lò lórílẹ̀ àlàyé yìí. Àsìkò ẹ̀ ló dé yìí o. A ti bẹ̀rẹ̀ already. A ti bẹ̀rẹ̀. Ẹ má wá confuse o. Ipe àwọn kan tó ń pera wọn lórúkọ wọn náà gọ́vnà wọ́n wà ń bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ káwọn ìjọba dédé wà ń bẹ̀ torí náà bóyá orílẹ̀-èdè ò ti bóyá orílẹ̀-èdè ò ti ṣe kíni kò tí bẹ̀rẹ̀. Ẹ má papọ̀ o. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ò jọra wọn. Wọn ò ṣe kankan náà o. Ẹ má jọ confuse yín o. Ìkan how do you say it? Wọ́n wà independent of each other. Kì í ṣe pé ìkan ni ó affect kejì rọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ má jọ confuse yín. Ìgbà tẹ́pẹ́ àwọn fúnra ara wọn àwọn tó wà ní òkùnkùn demon orí wọn ti dàrú. Ẹ má jọ dá yín lórí ro. Méjèèjì ò jọra o. Àkọ́kọ́ ni pé ṣé ẹ rí sovereignty orílẹ̀-èdè tí Ọlọ́run ló ṣe tiwa fún wa o. Ọlọ́run ló ṣe o. Ọ̀tọ̀ ni. Ṣé ẹ rí tí àwọn terrorist tán wà lórí ilẹ̀ Yorùbá tán ń pera lórúkọ oríṣiríṣi tán ń ṣe oríṣiríṣi encroachment tó wù wọ́n. Ọ̀tọ̀ nìyẹn o. Ètò fi ń halẹ̀ àwọn ṣì wà ń bẹ̀ kó wá fi peace yà wọn kó wá ṣe ọ̀tọ̀ nìyẹn o. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o. Ṣé ẹ rí sovereignty Ọlọ́run ṣe yẹn lọ́tọ̀. Gbogbo right tọ́lọ́run fún wa látàtètè kọ́ ṣe òun ló ní ká lò. Ọlọ́run wá ṣe ìyanu ó fi àlàyé yé mi ó ní kí n fàlàyé yé ọmọ Yorùbá ipe ká mọ òótọ́ kí òótọ́ set us free. Ó ní ká know the truth so that the truth will set us free. A dẹ̀ ti wà set free. Ṣé rí pé kò jọra ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ìyẹn dá dúró fún rẹ̀ lọ́tọ̀. Àti dá dúró pé orílẹ̀-èdè Ọlọ́run ti ṣe ìyanu. Ó kọ́kọ́ ṣe independent nationhood wa ní November 2022. Ó wá dá sovereignty wa padà ní April 12th 2024. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ò papọ̀ rárá. Ọ̀tọ̀ ni ẹ ṣe pé adádúró yẹn ò dàrú. That's why pé gbogbo ibi tó ń lọ spiritually physically wọ́n sọ fún wọn. Even legally wọ́n sọ fún wọn wípé Yorùbá ti lọ ẹ gbàgbé. Ọlọ́run ti ṣe. But nítorí agídí ìgbéraga olè ọ̀dájú tó wà nù ayé wọn. Sátánì bà ayé wọn jẹ́. Wọ́n ti sọra wọn dìdàkudà ẹranko dáa jù wọn lọ. Wọn ò gbọ́. Kò fẹ́ yé wọn. Ó máa yé wọn. Torí èyí tí ò yé wọn pọ̀ ju èyí tó yé wọn lọ. Ọlọ́run ló ṣe o. Ìyẹn yàtọ̀ ó dá dúró. Ẹ lọ tí mo sọ fún yẹn lọ research ẹ̀ dáadáa ẹ lọ wo dáadáa. Ìyẹn dá dúró lọ́tọ̀.
torí a exercise right tọ́lọ́run fún wa tí àwọn èèyàn wa tún fi ìwé wọ́n fi gbà nídìí wọ́n fi support ẹ̀. ẹ máa gbọ́ right this right that the right of indigenous people self-determination right gbogbo right yẹn ọlọ́run gangan ló fún àwa ẹ̀dá pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ó ṣoore tiwa débi wípé ó tún fún wa ní right of sovereignty sovereign people ni wá automatically right wa yẹn pọ̀ tẹ́ pé à ní ìdàtí bẹ́nikẹ́ni rojọ́ ká tó máa sọ pé à ń lọ́ọ̀lù wa à ń lọ́ọ̀lẹ̀ wa ṣe bọ́ mo rí burúkú táwọn fẹ́ ṣe tó ẹ pé ńgbà tí bàbá ó lọ sọ pé ẹ fi sí ohun tó ní káàkó bá fẹ́ máa lọ tí wọ́n ní ó tì àwọn ò fi sí àwọn ìgbò yìí náà ni ò zíkì ni o ẹ wá wo àwọn olú affect jù ṣé kò affect àwọn náà lénìí àwa aráàánú gbà ń tiwa àwa aráàánú gbà ẹ má jẹ́ kán confuse yín o tí wọ́n mọ confusion of the mind ṣe game of mind yẹn wọ́n mọ̀ ṣe dáadáa wọ́n mọ bọ́n ṣe máa ń confuse wọ́n mọ bọ́n ṣe máa ń deceive ṣẹ́dẹ̀ mọ̀ pé ẹni tán bá ṣe ṣe mọ̀ pé to steal to kill to destroy ni òun ni bàbá irọ́ so wọ́n mọ̀ yẹn àwọn ọmọ ọ̀rọ̀ gbé jókòó wọ́n á pọn ní pépà ni wọ́n á rà àpò ẹ̀ ẹ máa rò pé nǹkan gidi ni ẹ má jẹ́ kán deceive yín méjèèjì ò jọra Yorùbá yes orílẹ̀-èdè ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ yìí bó dẹ̀ ṣe máa wà till end of time nìyẹn ó ti kúrò ní òṣìṣẹ́ ó ti kúrò lóko ó ti kúrò ní okùn ó ti kúrò ní gbogbo evil agenda wọn àníyàn tiwa ò ní parun kò dẹ̀ sóṣì kò sí yà mọ́ ó ti pọ̀ jù kò sí mọ́ láíláí ní tí ò deserve ó dẹ̀ máa wò tèbí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ wọ́n tún gbé àwọn tó ń research dáadáa wọ́n gbé jáde ṣàkà nínú ìwé ìròyìn Yorùbá tàdẹ̀ tún gbọ́ nínú ìròyìn Yorùbá bọ́n ṣe ń pín owó nígbà àwọn amúnisìn ṣé ẹ rí abẹ́ẹ̀rí ètò pọ̀ jù ní owó yẹn ọ̀dọ̀ Yorùbá ló ti ń wá o ó dá òótọ́ ni irọ́ ni ní ìsìnkọ́ the last statistics náà gbé jáde owó ta náà ti gbowó jọ ọ̀dọ̀ Yorùbá ni tán bá gbó lọ Yorùbá tán ó tẹ̀ wá ní fún wọn ní nǹkan kan ẹ wo táṣẹ́rẹ́ tán fún wọn gbà yẹn Ọlọ́run Yorùbá wọn àrí nǹkan £500 against gbogbo àwọn tó kù Yorùbá dẹ̀ ló ń kówó síbẹ̀ jù àjọṣe yẹn ni àwọn èèyàn fẹ́ jókòó sí náà sọ ìgbà tá a sọ pé tọ́lọ̀ ń ṣèyanu fún wa tó announce sovereignty wa padà àwọn wèrè kan bá dà kankan àwọn ò dá sí àwọn ò part of it kò ní dà fún yín táyé máa fi parun gbogbo tẹ́ni máa parun lójú yín ni ẹ̀yin olùṣe lórí burúkú yìí ta ló pè yín gan ta ló fi lọ yín ta ló pè yín ọ̀dájú ká ẹ̀yin wọ́n ọmọ Yorùbá ń ṣe àlmájúrí ẹ̀yin wọ́n ọmọ Yorùbá ó ti di nǹkan lọ́hùn tí ẹ̀ dáadáa ó jìnnà sí nǹkan tó ń jẹ́ ọmọlúwàbí ó jìnnà sí nǹkan tó ń jẹ́ cultural heritage ọmọ Yorùbá ẹ̀yin jókòó síbẹ̀ nítorí ẹ̀ ń rówó gbà torí ẹ̀ fi ìpẹ́ ẹ̀yìn àtàwọn ọmọ yín ẹ ti parun ẹjọ́ ta ló pè yín ta ló ràn yín iṣẹ́ àbẹ́ ìmọ̀ nǹkan tó ń jẹ́ indigenous people ni mo máa ń sọ mo tún máa ń tún sọ àǹdó bá pè èèyàn 5 mo dẹ̀ mọ̀ pa ju 5 lọ ẹ̀yin àti tani ta ló ràn yín iṣẹ́ kó ẹ̀ sí bẹ́ẹ̀ kàn ẹ̀ sí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ ń pa ẹ lọ síbi tẹ́ ẹ mọ̀ ń pa ẹ kò sí nǹkan tẹ́ lè ṣe sí i ètò bá jẹ́ èèyàn ló ṣe lẹ lè yí padà eléyìí Ọlọ́run ló ṣe kò sí ẹ lè yí padà ṣe fẹ́ yéde wa padà ni àbẹ fẹ́ yí padà pé Yorùbá ni wá kò ní dáa fún ìtayé máa fi parẹ́ òun èèyàn kéèyàn ìkà wọ́n yàn dájú olórí burúkú ṣé nínú yín máa lóhùn gbọ́n kan tí dókítà yẹn sọ ṣé ẹ rí adúrú ẹ̀yà èèyàn human being tí wọ́n pa already inú àwọn àgbẹ̀ ní north ẹ ju àwọn tán pa yẹn ṣé ajá ni wọ́n àbí adìẹ ṣé èèyàn lè pa eṣinṣin 37,000 ṣé èèyàn lè pa kó máa wò ńlẹ̀ báyìí tí ò bá ń ṣe pé ìkà ọ̀dájú ní gbogbo yín lápapọ̀ ẹ lè rí yẹn ṣe ńlẹ̀ Yorùbá mọ́ ẹ̀yin kẹ̀ Egyptian ní Ọlọ́run ti ní àní rọ́ta wà mọ́ àárín mọ̀ àtẹ̀yìn tẹ́ ń pera yín ní Yorùbá gbogbo yín pátá ẹ̀yin ọ̀dàlẹ̀ kà àtúní rí yín mọ́ o Ọlọ́run ti ṣẹ́gun yín fún wa ó ti dójú tì yín ẹ̀yin ọ̀dọ́ ẹ má jẹ́ confuse yín o ọ̀tọ̀ọ̀tọ̀ ni méjèèjì ṣe rí encroachment tó ń ṣe yẹn ẹ wò ẹ máa wòran wọ́n ti ní peace ṣé mo lè fi peace yà wọ́n ẹ máa wòran Ọlọ́run ló kúkú rìn èmi kọ́ a máa ríran o toró re tọ́lọ̀ ń ṣe fún wa Ọlọ́run ló ṣe o èèyàn kọ́ o ká pé èèyàn ni wọ́n á ti lọ bá kó change mind ẹ̀ kó já dànù kó ṣe Ọlọ́run ló ràn wá lọ́wọ́ o
Ọlọ́run dẹ̀ ti bá a ṣe àṣeparí iṣẹ́. Ẹ gbà bẹ́ẹ̀, orílẹ̀-èdè wa ti dúró. Ṣé rí àwọn tí wọ́n ń ṣe wọ́nranwọ̀nran rádaràda encroachment àṣẹ Ọlọ́run tó ṣe débì kò ní bá a yọ àwọn encroachment kúrò. Ṣé ẹ mọ̀ pé ó ṣẹlẹ̀ nígbà ọ̀rọ̀ àwọn ọmọ Israelite? Nígbà àwọn ọmọ àwọn Israelite. Nígbà àwọn ọmọ Israel tí wọ́n lọ sílẹ̀ lérí. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí Ọlọ́run ti sọ fún Moses kó kó wọn kúrò, wọ́n ti kúrò, wọ́n ti ní freedom yẹn. Ṣé bẹ́ẹ̀ rí pé gbogbo àwọn tó ń encroach lórí ilẹ̀ tí Ọlọ́run ṣèlérí fún wọn láti fún wọn, ṣé mọ̀ pé gbogbo wọn parun ni? Wọn ò lè dènà nǹkan tọ́lọ́run sọ. Nǹkan tọ́lọ́run sọ wá sí ìmúṣẹ. Ǹjẹ́ náà làwọn eléyìí náà encroach ni. Ìparun ni. Ọlọ́run mọ bó ṣe máa ṣe bí peace ẹ náà ni ẹ rí ìran wò, ẹ mọ ìtumọ̀ peace ẹ mọ̀ pé yes Ọlọ́run ló ń fún yàn ní peace lóòótọ́ pé àṣẹ ṣe bí ẹ ṣe ń sọ ṣé àwọn kan wèrè wọ́n tún sọ ṣé wọ́n ṣe ń gbàlú nìyẹn, ṣé wọ́n ṣe ń ṣe nìyẹn. Ẹ̀yin tó rí yín ti dàrú, alẹ́ lè process nǹkan, ọpọlọ yín ò lè gbé, ó ju ọpọlọ yín lọ. Kí ló dé tẹ̀ ń fẹ̀mí sọ̀sọ̀kúsọ? Kí ló kàn yín gan? Àwọn wèrè olórí burúkú tó bá ti fún wọn ní change kan, wọ́n á bọ́ ta máa sọ̀sọ̀kúsọ. Léyìí tó jẹ́ pé owó ìbànújẹ́ táyé máa fi parẹ́ ẹnu ayé yín ni. Ẹ̀yin gbowó àbọ̀dè lórí ìran yín, ẹ dẹ̀ rò pé owó ayọ̀ lẹ gbé dání. Ìbànújẹ́ ni. Gbogbo ọ̀nà tó ìbànújẹ́ fi ń wọnú ayé èèyàn ti wọnú ayé yín. Lórí ìran yín, tẹ́ pè ní ìran yín ní ṣá o. Tẹ́ ń pè ní ìran yín. Ẹ̀yin èèyàn lásán játijàti wọ̀nyí. So ẹ má jẹ́ káwọn terrorist tó ń invade ilẹ̀ wa, ẹ má jẹ́ confuse yín o, kàn parọ́ fún yín o. Méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣẹ̀rẹ̀ encroachment tó ń ṣe ọ̀tọ̀ ni. Ṣe rí pé orílẹ̀-èdè Ọlọ́run ti ṣiṣẹ́ yẹn láṣepé fún wa, yẹn ti dúró till end of time ni kò yí padà. Ṣé ẹ má jẹ́ kàn confuse yín. Kí yẹn yé yín dáadáa. Ẹ jẹ́ kó yé gbogbo àwọn Yorùbá ká lè máa fọpẹ́ ká máa fi yìn fọ́lọ́run. Ṣẹ̀rẹ̀ encroachment aláṣepé lọ́lọ́run. Ẹ jẹ́ á máa wòran. Ogun Ọlọ́run ni kì í ṣe tiwa. Ọlọ́run dẹ̀ ti ṣẹ́gun fún ẹ jẹ́ á máa wòran. Ó ti ṣẹ́gun gbogbo wọn. Ó ti mú wọn lé wa lọ́wọ́. Àṣebẹ́ gbọ́n tí David sọ níwájú Goliath. Ṣé báwọn ilé ìpera wọn Goliath ni àwọn ta ni? Tán ti wó tán ti parun. Tán ti rún játijàti rádaràda. Tí gbogbo tọ́lọ̀ ń fàṣẹ dá ti ń bínú sí wọn tó ti pa wọ́n run. Ṣáwọn ilé wọ́n ti tàn. Ọlọ́run fúnra rẹ̀ ló ṣoore fún wa, òun ló ṣẹ́gun fún wa o. Ọlọ́run ló ṣẹ́gun fún wa, ó kọjá bẹ́ẹ̀. Ṣé má yẹ kí anybody, ẹ má yẹ káwọn ọ̀tá wọ̀nyí, àwọn ẹnibi játijàti rádaràda wọn, ẹ má jọ tàn yín o. Orílẹ̀-èdè ti dúró fúnra rẹ̀. Ètò kù wá ní encroachment. Ṣé bí Ọlọ́run ṣẹ́gun fún àwọn Israelites? Tó ṣẹ́gun fún ọ̀nà gbogbo àwọn tó encroach lórí ilẹ̀ tó sọ pé òun ṣèlérí láti fún wọn. Gbogbo ọlọ́pàá lẹ̀ mọ́ kó ń lẹ̀ ẹ lọ́ka. Sókè fi mọ̀ pé àwọn eléyìí náà tó rógun Ọlọ́run lélẹ̀. Ẹ mọ̀ pé àwọn eléyìí náà Ọlọ́run ti ṣẹ́gun wọn. Ó ti pa wọn sí bẹ́ẹ̀ mọ́, wọ́n ti perish. Ó sọ ní only the wicked shall perish. Torí ọ̀dájú làwọn eléyìí. Ó ní judge wọn ṣùgbọ́n nípa ìṣe wọn a máa mọ bọ́n ṣe jẹ́. So bó ṣe wà ní àti mọ báwọn eléyìí ṣe jẹ́. Ọ̀dájú ìkà ni wọn. Ọ̀dájú ìkà pátápátá ayérayé. Tí gbogbo tọ́lọ́run dá ti bínú sí wọn tó jìnnà sí wọn. Tó wá parun tán dẹ̀ máa parun, wọ́n ti parun. Bó ṣe wà nìyẹn. Ó kàn jẹ́ pé tó máa ń dùn yàn bẹ́ẹ̀ ni pé àwọn tí wọ́n ń ṣe ìkà yìí, àwọn ọ̀tá nulẹ̀ ni, enemies within. Àwọn tó ń pera àwọn Yorùbá yìí ni. Tí ò bá sí àwọn ìjọ ń bo àjèjì ṣe fẹ́ wá máa sọ̀sọ̀kùsọ àbí máa ṣe ìpàdé orí burúkú lórí ọmọ Yorùbá, lórí ìran Yorùbá. Àwọn ọ̀tá yìí ni, ọ̀tá nulẹ̀ yìí ni, tọ́lọ́run ti ṣẹ́gun gbogbo tán ti parun. Àwọn enemies within. Tẹ́pọ̀ oríṣiríṣi náà ń pera wọn. Wọ́n ń pera wọn lọ́ba, wọ́n ń pera wọn níjòyè, wọ́n láwọn gọ́vnọ̀, wọ́n láwọn sẹ́nẹ̀tọ̀, wọ́n láwọn ilé, wọ́n láwọn yẹn, wọ́n láwọn olórí ìlú, oríṣiríṣi náà ń pera wọn. Wọ́n láwọn ọmọ ọ̀tá ìlú, àwọn kan ọ̀mọ̀wé ìlú, àwọn kan ọ̀mọ̀wé. Oríṣiríṣi náà ń pera wọn. Àwọn náà fún àwọn tìta ìláyè. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣẹ́gun gbogbo wọn, kò tún sí àyè irú ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá táyé máa fi parẹ́. Kò sí mọ́. Ọlọ́run ti ṣẹ́gun. Ẹ dìde o, ẹ̀yin ọ̀dọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo ara rẹ̀ tọ́lọ́run ní kí àwọn bàbá wa Ọlọ́run foríjì wọn, bàbá ó lọ́wọ́ kó dá nígbà tán wà láyé. Ṣé ẹ mọ̀ pé ọ̀dọ́ ni wọ́n gbà yẹn? Ẹ lọ wádìí ọ̀dọ́ ni wọ́n. Wọ́n dẹ̀ rógo wọn ló ń gbà yẹn, wọ́n jẹ́ kógo yẹn kó tàn o, wọ́n dẹ̀ jẹ́ kógo yẹn kó pẹ́ o. Toró ṣọ́ọ̀kì wọn wípé
àwọn Yorùbá ìṣá ṣé pọ́n tún sì rí ológo nínú wọn báyìí wọ́n tún ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. ṣùgbọ́n tèmi fẹ́ mú yọ ni pé ọ̀dọ́ òun ni bàbá. àìmọye àwọn tó dẹ̀ ṣe dáadáa gbà yẹn tó ń lo ògo wọn ọ̀dọ́ ni wọ́n. gbogbo àwọn oríṣiríṣi ọ̀dọ́ ni wọ́n. Independence Nigeria ẹni tí wọ́n kọ́ ní àwọn fẹ́ ṣe independence ọ̀dọ́ ni bàbá ẹ̀ náà Ọlọ́run foríjì wọn. ọ̀dọ́ ni gbogbo wọn gbà yẹn ọ̀dọ́ òun ni. so kí ló dé tí wọ́n fi pé ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ìkan tó dáa òun náà ń pè yín sí orúkọ tọ́lọ́hun ò sọ yín tí òbí ò sọ yín. agbèrò kí ló ń jẹ́ bẹ́ẹ̀ drug addict thugs àwọn nǹkan orúkọ rádaràda tọ́lọ́hun ò sọ yín. agbanipa ajagunbalẹ̀ ritualist yahoo. ọ̀dọ́ ọmọ Yorùbá Ọlọ́run ò ní jẹ́ kárí kò tún sí mọ́ kò sí tó jọ bẹ́ẹ̀ mọ́ láyé láíláí. ìyẹn ń ṣe destiny yín o ìyẹn ń ṣe àyànmọ́ tọmọ Yorùbá láíláí Ọlọ́run ò jẹ́. tíráì lọ́lọ́run ṣe ní pé ó yá òun ti fún wa ní sovereignty wa ká lọ bẹ̀rẹ̀ ìjọba wa tó dẹ̀ di dandan kẹ́yìn ọ̀dọ́kẹ́ defend sovereignty yẹn. ó di dandan so that ògo yẹn abuyọ ògo gangan tọ́lọ́run dá pẹ̀lú yín abuyọ. Ọlọ́run alààyè ọba tí ń jẹ́ èmi ni ó ti àṣọ ẹ̀yin ọ̀dọ́ Yorùbá wípé àlẹ́ máa rógo yín lò. òun ló ṣe sọ pé déédéé ìgbà déédéé àsìkò yìí òun ti dá sovereignty Yorùbá padà. toró ti kú òun òkùnkùn ó ti bọ́ sínú mọ́lẹ̀ Ọlọ́run báyìí. kẹ́lẹ̀ rógo yín lò kógo yín kó lè tàn ká gbogbo ayé lè rí. wọn bá gbà táyé ń rí ògo oòrùn ṣùpá àti ìràwọ̀ ti di dandan wọn máa rógo gbogbo yín. kẹ́ rise kẹ́ shine kẹ́ defend kẹ́ dẹ̀ protect destiny yín ògo yín tọ́lọ́run bá gbélé yín lọ́wọ́. ó ti di dandan. mo fẹ́ kí gbogbo yín mọ̀ ni o pé dandan ni ẹ ní láti defend sovereignty yín ilẹ̀ Yorùbá. torí kò sí nǹkan tá a lè ṣe o mo fẹ́ sọ àṣírí kan fún yín. opportunity kẹta lélẹ́yìí o the last one dẹ̀ lélẹ́yìí. èmi ṣe máa ń pariwo pé àní parun torí ń tọ́ta tò sílẹ̀. ẹ fẹ́ mọ iye wọn bọ́dún tó kù àti ò bá ń ṣe pọ́pẹ́lọpẹ́ Ọlọ́run ó ti tàn. ṣé bẹ́ẹ̀ gbọ́n tọ́mọkùnrin yẹn sọ ó tún sọ títí ó sọ di genocide. ẹ lọ gbọ́ dáadáa díẹ̀ nú ẹ lẹ́gbọ́ yẹn. ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ṣẹ́rí foundation tó máa ń gbẹ́ fún ìlú láti gbé ìlú lé lórí kógo ìlú yẹn lè máa tàn lọ. ṣẹ́rí foundation yẹn ẹlẹ́ẹ̀kẹta la tún fẹ́ gbẹ́ yìí tọ́lọ́run ti bá wa gbẹ́ yìí tó ti bá wa gbéjókòó pẹ̀lú blueprint wa tó ti bá wa gbéjókòó pẹ̀lú sovereignty àti nationhood wa tó dá padà fún wa tó yẹ ká máa yàn náà ní gbogbo gbà. mo máa ń sọ ní gbogbo gbà tí mò ń fẹ́ lọ́dọ̀ ọmọ Yorùbá ni pé ká máa yàn náà ká má gbàgbé oore tọ́lọ́run ṣe fún wa ká máa rántí gbogbo gbà pọ́ lọ́run ó ṣàánú àánú ẹ̀dó títí láéláé inú ayé wa ni. tí ò bá ṣe pé ọpẹ́lọpẹ́ àánú Ọlọ́run ni wọ́n fẹ́ pa ìran ara wọn láì ṣe ìran Yorùbá ni. ṣé wọn ò ní àjẹ́ndà láti pa ìran ara wọn láì ṣe Yorùbá ló ṣe pé ní gbogbo owó tí wọ́n bá pín 500 nínú gbogbo 1000 10 kó fáwọn tó kù ní àwọn tí ò ṣiṣẹ́ sí. ẹ wá fẹ́ pa o Ọlọ́run ti ṣẹ́gun fún wa ó ti ṣẹ́gun ilé fún wa. ẹlẹ́ẹ̀kẹta lílé máa sọ fún bó ṣe jẹ́ lẹ́ẹ̀kẹta. àkọ́kọ́ ni tàwọn baba ńlá wa léyìí tá a lè mọ ìtàn wọn tá a lè research láti mọ̀ tán wọn torí Ọlọ́run nìkan ló mọ ìbẹ̀rẹ̀ oníkálukú òun ló mọ ìbẹ̀rẹ̀ ìran gbogbo òun ló mọ iye ìran tó ti wá sáyé yìí òun ló mọ iye civilization tó ti wá sórí ilẹ̀ alààyè yìí òun ló mọ iye ẹ̀dá tó ti gbé lórí ilẹ̀ alààyè bọ́n ṣe gbé bọ́n ṣe ṣe bọ́n ṣe mọ̀ òun nìkan ló mọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ òun ló ṣe ń jẹ́ èmi ni. ní ètò a lè mọ̀ ní ìtàn ní àwọn ti bàbá ńlá wa forefathers wa. ṣé bẹ́ẹ̀ gbọ́ pé ògo Ọlọ́run ti búyọ̀ ní gidi nínú ayé wọn táwọn oní ti bí fi dé. ṣé gbọ́ nǹkan tí Macaulay sọ ó lóun ò rí olè òun ò rí ẹni tó ń tọrọ beggars ní continent of Africa ní ọ̀dọ̀ Yorùbá ìpàápàá jùlọ. ṣé ẹ mọ ògo tó wà nínú ìlú tán máa sọ pé àwọn ò rí olè
àwọn ò dẹ̀ rí ẹni tó ń tọrọ nǹkan. Ṣé ẹ mọ nǹkan tó túmọ̀ sí ṣá? Ẹ jẹ́ tún bá mi wò dáadáa, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò dáadáa. Kò sí olè, kò sẹ́ni tó ń tọrọ nǹkan. Ẹ wo orúgbé ayé yẹn. Ẹ imagine, ẹ tẹ visualize ẹ. Kò sólè, kò sẹ́ni tó ń tọrọ nǹkan. Ẹ wo ibi tí ògo yẹn dé. Ẹ wá rí nǹkan ṣe. Ṣé gbọ́ tó ní àwọn máa replace? Ṣé wọ́n replace ní gbogbo so-called àwọn olórí, most of them l'Africa wọ́n di beggars. Níbi tí wọ́n ti rí beggar, gbogbo wọn sọ lórí wọn di beggars. Ẹ lọ́wọ́ àánú. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n replace àbí wọ́n replace? Ṣé wọ́n replace àbí wọ́n replace? Wọ́n wá di beggar. Lórí oore tọ́lọ́run ṣe fún wọn, lórí ọrọ̀ ọlá tán jókòó lé lórí. Wọ́n tún sọ wọ́n da tọrọ. Ibi tí wọ́n ti rí àwọn tó ń tọrọ o, tí wọ́n ti rólé o, wọ́n wá sọ wọ́n di baba ńlá kú olè. Àbí kí lorúkọ olè fẹ́ pé àwọn politicians yín tó ń jí owó aráàlú, tó ń gbé owó aráàlú lódìndí. Wọ́n ń pera wọn ní bílíọ̀nù àìjọ iṣẹ́ wo náà ṣe. Àwọn rádaràdá ta ni wọ́n? Àwọn kò níran. Wọ́n kàn dédédé, wọ́n máa pera wọn lórúkọ. Bílíọ̀nù àkíní kan nílùú wo níbo? Ẹ jọ̀ọ́ ṣé wọ́n replace wọn pẹ̀lú olè? Níbi tí wọ́n ti rí beggars, wọ́n sọ gbogbo olórí wọn, most of them the beggars. Níbi tí wọ́n ti rólè, wọ́n sọ gbogbo olórí àtàwọn politicians wọn dólè. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n replace? Ẹ wá wo orú ògo ọ̀rọ̀ ọlá tọ́lọ̀ ń ṣe fáwọn baba ńlá wa ń gbà yẹn. Àwọn amúnisìn yìí dé o. Àfìgbà tán collapse foundation nìyẹn o. Wọ́n collapse pẹ̀lú disunity, divide and rule, division of class, domination and control, selfish interest. Láti sọ wípé èmi ni, ìwọ ni, èmi ni ọba tó dáa jù, èmi ni olówó tó dáa jù, èmi ni mo lójú. Wọ́n wá kọ́ wọn kọ̀kúkọ̀, kọ́ máa ta ẹ̀jẹ̀ wọn sóko ẹrú. Wọ́n ń ta ẹ̀jẹ̀ wọn bí ẹrú. Wọ́n ń gbowó lọ́wọ́ ọ̀tá, wọ́n ń ta àwọn èèyàn wọn. Irony of it dẹ̀ ni pé ọ̀dọ́ náà máa tajú. Àwọn tẹ́ pé wọ́n máa wo àwọn tó ń rà, wọ́n máa wò wọ́n dáadáa. Ṣé bẹ́ẹ̀ máa rí wọn tó bá náà ṣe slave market, wọ́n á wò wọ́n. Ọ̀dọ́ náà tajú. Ṣé mo tẹ̀ arúgbó? Bóyá arúgbó mélòó kan máa wà ṣá mi ò lè sọ. Bọ̀ ọ̀dọ́ ni. Ọ̀dọ́ náà tà. Àwọn náà jẹ́ kán kó gbogbo ọ̀dọ́ wọn tó dáa tó strong kúrò, kán tó wá bounce lé wọn lórí. Ṣé mọ̀ pọ́n ṣe slave trade ní tẹ́lẹ̀? Wọ́n wá kúkú bọ́ sí slavery fún wọn. Wọ́n ń ṣe òwò oko ẹrú ni, wọ́n wá sàwọn gangan dẹrú. Gbà tán rí pé yes, wọ́n ti kó gbogbo ògo wọn kúrò. Wọ́n ti ta ògo wọn. Ṣé ẹ rí nǹkan táwọn baba ńlá wa fi collapse foundation àkọ́kọ́? Wọ́n ta ògo wọn. Wọ́n ta lọ sílé àjèjì. Ṣé bẹ́ẹ̀ rí báwọn yẹn ṣe lọ lo ògo wọn fún àwọn amúnisìn láti develop ìlú wọn? Àbẹ́ mọ̀ pé lẹ́yìn sweat àtẹ̀jẹ́ àwọn ẹrú tán kó lọ, náà fi ń pera wọn lólówó lénìí, náà fi ń pera wọn ní develop lénìí. Ẹ lọ research ẹ lọ wá ìtàn ẹ̀. Ṣé rí àwọn baba ńlá, ṣé rí bọ́n ṣe ta ògo dànù? Ṣé rí bọ́n ṣe ta ògo àwọn ọ̀dọ́ wọn dànù? Nígbà tó dẹ̀ ti ta ògo wọn dànù, ẹ jọ̀ọ́ ṣé foundation ò ní collapse? Ṣé kò ní collapse? Ó máa collapse. Ó ti tàn, wọ́n ti kó lọ. Àbí àwọn tó kù kí ló kù? The same thing náà ṣe ń sìn. Gbogbo àwọn tó dáa wàá máa gbọ́ jápájápá. So that wọ́n á lè kó àwọn tó ń pè ní agbèrò, ọmọ ọ̀tá, tọ́ọ̀gì, ayáda assassin, gbogbo wọ́n á lè kó wọn sílẹ̀. Kí làwọn yẹn mọ̀ ẹ jọ̀ọ́? Kí ni wọ́n fẹ́, kí ni wọ́n á máa ṣe gànràngànràn? Àwọn yẹn náà máa kó lẹ̀ pé ó yá ẹ̀yin ni kẹ́ wà ní ipò. Arrangement tí mo sọ fún yín, àwọn yẹn náà máa fi síbẹ̀. Àwọn náà dẹ̀ máa ṣe rádaràda gàtìgàtì, wọ́n á máa parọ́, wọ́n á máa ṣe. Ṣebí irú wọn náà ni Ṣèyí Mákindé àtàwọn tó ń pèrò wọn ní governors ní tó wà nílẹ̀ Yorùbá tó ń encroach on it, tó ń commit terrorism. Ẹ rí ìran wò, ẹ tí mọ nǹkan tẹ̀ ń ṣe o, ẹ máa tó ríran wò. Ṣé ẹ rí i pé First Foundation ó ti já? Ṣó ti yé wa dáadáa? Ọlọ́run bá tún ṣàánú, ló bá tún ní òkè ìgbà tó tún di dídé ìgbà kan déédé àsìkò kan, ló bá tún gbé ọmọ Yorùbá dìde.
ó yá ẹ lọ tún build the second foundation. òun ní ìgbà táwọn bàbá wó lọ́wọ́ wọ́n tún build second foundation. ṣùgbọ́n àwọn ò fura wọn ò fura sáwọn ará bí wọ́n finú tọ̀ wọ́n. Yorùbá ní wọ́n finú wénú wọn jẹ́wọ́. bóyá ìṣẹ̀lẹ̀ náà sí bàbá nìyẹn o bàbá wó lọ́wọ́ wọ́n finú wénú ni o. ó yé mi tí mo sọ. bàbá náà bá tún build the foundation yìí náà gbé jókòó àwọn ará bí ní ẹ gbà wá lọ́wọ́ àwọn Yorùbá yìí o kí ló dé ẹ wo eré tó ń sá ẹ wo bọ́n ṣe ti lọ bọ́n ṣe ṣe wọ́n dà níyàn ni wọ́n pinnu níṣẹ́ pé Yorùbá ò ní jókòó sórí ìjókòó olórí Nàìjíríà. náà bá wò pé ti bàbá yìí àwọn ò ní gbà fún kí náà tún ṣe náà bá tún bẹ̀rẹ̀ classical divide and rule náà ṣe classical one domination and control deceit wọ́n bá gbé kalẹ̀ ẹ lọ research ẹ̀ wọ́n bá tún collapse foundation kejì wọ́n ṣe títí débi pé gbogbo iṣẹ́ tí bàbá yẹn ṣe ní dáadáa fúnra Yorùbá ẹ má bínú so ṣẹ́rí wọ́n tún collapse the second foundation fọ́mọ Yorùbá. ẹ wá imagine mo fẹ́ ká tiẹ̀ fojú wonú nǹkan kan náà. ipe ìgbà tí rumakọ́lì yẹn sọ wípé ìran Áfíríkà pàápàá jùlọ Yorùbá àwọn òrólé àwọn òrí beggars. ẹ imagine níbi tí Ọlọ́run ti gbé wa dé. ẹ lè imagine ká pé ó wà dé sìn. ẹ jọ ipò wo làbá wà. torí àwọn tẹ́ ń pè ní olórí ń sìn pé super wọn ò tí ì ní nǹkan tí àwọn baba ńlá wa nígbà yẹn wọn ò tí ì ní. so ipò wo làbá wà ń sìn. ká pé wọ́n tún jẹ́ kí second foundation tó dúró èyí tí bàbá wó lọ́wọ́ ń ṣe. ẹ jọ ń bo làbá wà ń sìn. ẹ máa fojú inú wo ni o. ṣe mọ̀ pé èyí tí bàbá wó lọ́wọ́ ṣe ń gbà yẹn wọ́n tó ṣe yẹn kò tí ì sí Singapore gan ò tí ì rọ́wọ́ mú o. Dubai tí gbogbo yín lọ tẹ́ ń pariwo kò tí ì sí o. ó wà o ṣùgbọ́n kò sí ní level tó wà ní mo mì nà. ní àìmọye ìlú bẹ́ẹ̀. àwọn ìlú tí ò tún wá ní resources gan àwọn gan tún gbérí sókè nínú wọn ní Singapore. ẹ wá lè imagine oore tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ Yorùbá tí ò ní òǹkà. mo máa ń sọ mo tún máa ń tún sọ o. gbogbo ibi táwọn amúnisìn tán kó pọ̀ tán pè Nàìjíríà kò sí ẹnikẹ́ni níbẹ̀ tó gbọ́dọ̀ pé rẹ̀ pé òun pọ̀ o. kò sí níbi tí Ọlọ́run ṣoore fún oníkálùkù kan jù kan lọ ni. ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀. kọ́lọ́run tó wá ṣàánú àwọn Yorùbá ipò orílẹ̀-èdè wa òun ti dá padà fún wa. ṣé kò yẹ ká dìfẹ́ǹdẹ̀ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́. ṣẹ́rẹ́bọ́n tún ṣe collapse foundation kejì o èkejì ṣẹ́tírí. àkọ́kọ́ ti yé yín o ti kejì yé yín. ẹ lọ research ẹ rí bẹ́ẹ̀. ẹ mọ̀ pé kò sí ètò Ọlọ́run ní kí n sọ fún yín tẹ́ ẹ bá bẹ́ẹ̀ o. ẹ lọ wò ẹ bá. jẹ́ ti rí pé ogbẹ́ ti wá wo báyìí wọ́n ti rò wípé ó ti tán. pé finally àwọn ti padà get àwọn ará bíi àwọn ti padà sọ wọ́n di dáadáa àwọn ti padà wọ́n ti ṣoríire wọ́n ti rógo wọn lò. ká má sọ mí. kẹ́ mọyé Yorùbá tó kú sí desert tó kú sórí omi. tó rán fẹ́ kó lè dá fáwọn. ṣé mọyé ọmọ Yorùbá tó ń jìyà ní àgbáyé tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe in fact kò ṣe sọ. ẹ̀yin kan dẹ̀ pera yín lọ́ba. ẹ fọ́ nìgan o ẹ̀ ń pera yín lọ́ba Yorùbá àbí kò burú. ẹ̀yin ọ̀dọ́ wa ṣe ti rí wáì tó ṣe jẹ́ pé dandan ni kẹ́ defend sovereignty ilẹ̀ Yorùbá dandan ni kẹ́ defend blueprint tọ́lọ́ ń gbé fún wa torí foundation kẹta ni. ṣó ti yé yín bó ṣe jẹ́ kẹta. final nìyí o. final bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣẹ́yìn náà ti ń gbọ́ fìrífìrí táwọn ọ̀tá tó lẹ̀. ṣé ti gbọ́. ẹ tún lọ gbọ́ dáadáa kẹ́ ẹ ronú àròjinlẹ̀ lé lórí. kẹ́ bá mọ tí ọ̀tá ń gbèrò tọ́tá fẹ́ ṣe tọ́lọ́hun ò gbà fún wọn tó ní ó yá
òun ti dá sovereignty wa padà, òun ti dá nationhood wa padà, òun dá gbogbo orí wa padà tògo wa. Ká ṣe láti máa yan Ọlọ́run, ká máa sìn, ká máa dúpẹ́, ká dẹ̀ defend tó fún wa, ká protect ẹ̀, which is sovereignty wa. Tá a gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láyè láti fi rádaràdà rẹ̀ kankan rá wa lára mọ́, láti fi ẹnu sọ orí burúkú ọ̀rọ̀ nípa sovereignty wa. Ṣé ti rí ìdí tá a ṣe ń láti protect ẹ̀? Ìkẹta leléyìí o, eléyìí ò dẹ̀ ní collapse, ó máa wà till end of time ni pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, kò ní collapse o, láíláí. Collapse kẹ̀ ìran wa ò ní parun sẹ́ẹ̀, mo ń sọ fún yín, mo tún sọ ìran wa ò ní parun. Ṣé rí Ọlọ́run tó ṣoore fún wa? Ẹjẹ́ àdìde, ẹjẹ́ àdefend, ká dẹ̀ protect sovereignty wa àti blueprint Ọlọ́run gbélé wa lọ́wọ́. À ń láti build unity o láàrin ọmọ Yorùbá. Àwa tó bá jẹ́ IYP tó kù náà ni. Ṣé rí àwa yẹn, ẹyọ kan ni wa, a máa di ẹyọ kan. Tí pin kò lè wá àárín wa láíláí, láíláí. Torí ẹnikẹ́ni ò tún ṣe divide and rule mọ́ láàrin wa. Gbogbo tán lò pátá tán rò pé àwọn fi gbé àwọn foundation àkọ́kọ́ àti kejì wálẹ̀ láíláí kò lè ṣẹlẹ̀, kò tún ní ṣẹlẹ̀ mọ́. Àwọn Ọlọ́run ti fi òótọ́ mọ̀ wá, a ti know the truth, ó ti set us free. Kò tún sí divide and rule mọ́ láíláí. Ní gba àwọn ọ̀tá anú léyìí, àwọn alábòdì ọ̀dàlẹ̀, àwọn Judas àárín wa kò sáyè. Àwọn ò rí ibi tán máa germinate, tán máa rò pé àwọn máa ṣorí burúkú sí, kì í ṣàárín ọmọ Yorùbá mọ́. Ìkẹta iṣẹ́ ó máa wà till end of time ni. Ṣèbí ètò àwọn tó wá ń ṣe divide and rule tó ń ṣe gbogbo ẹ̀ láàrin àwọn olórí burúkú tó ń gbàbọ̀dé yìí, ṣe báwọn nílùú tí wọ́n dúró yìí, àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo wa ń wá? Kò sí nǹkan tá a fẹ́ rà, ibẹ̀ náà ni a máa lọ ra ilé, a máa rà yẹn, àwa ni àwọn Africans pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ni mo máa ń rí pé tẹ bá máa travel ní airport, ẹ máa wo size suitcase, ẹ tún máa wo ni pé ṣé size suitcase eléyìí tún wà, níbo náà ti ń rí, níbo náà ti ń rà. Dẹ́rù nígbà tó kúkú sí nǹkan tá à ń produce ní ilẹ̀ ọ̀dọ̀ wa. Bọ̀tọ̀ Ọlọ́run ti wá ṣe ìyanu fún àwọn ọmọ Yorùbá, ṣé kò yẹ ká defend ẹ̀ pé nísìnyí a lè produce nǹkan fúnra wa? Ẹ jẹ́ àdìde o, a gbọ́dọ̀ gba divide and rule mọ́, a gbọ́dọ̀ gba division of class mọ́, a gbọ́dọ̀ gba domination and control mọ́, a gbọ́dọ̀ gba irọ́ mọ́ láíláí. Kọ́ máa tán, kọ́ máa forí kan gbára, kọ́ máa tán àwọn èèyàn, kọ́ máa dá orí wọn rú. Ní gba òṣìṣẹ́ mọ́ o, tún gba oko ẹrú mọ́ láíláí. Mo máa ń sọ, mo tún máa ń tún sọ. Ṣé ẹ ti rí nǹkan tí mo máa ń sọ fún yín pé ní kò lóko ẹrú kan ká tún bọ́ sóko ẹrú mi? Ṣé mọ̀ pé tá a bá tún bọ́ sí Ọlọ́run tiẹ̀ ṣàánú fún wa, ká pé mo kàn fún pé kẹ́ imagine ni o, ká pé èèyàn lọ bọ́ sọ́wọ́ àwọn olórí burúkú kan tó ń pera wọn pé kò sí báwọn ṣe jẹ́. Ṣé ẹ rí pé oko ẹrú mi ni? Ṣé ẹ rí pọ́n ti ta àwọn èèyàn fún àwọn, wọ́n máa tà wọ́n fáwọn òṣèlú kẹ̀rẹ́, illegal arrangement ló ní bó ṣe ń lọ, ó ní nǹkan tó máa lò wọ́n fún. Ṣé báwọn òṣèlú náà wà ń bẹ̀, àwọn olórí burúkú tá a jà fún pé kán wá gba ìjọba, kán gbà lọ sọ́jà, ṣé báwọn náà sign fún gbogbo orí tó wà nínú ìlú tí kò sí orílẹ̀-èdè kankan tó ṣe lágbàáyé pípò ya ẹ wá máa harvest ọ̀gá wọn, ẹ ṣe wọ́n bó ṣe wù wọ́n, wọn ò nídìí láti, wọn ò nídìí consent wọn ò nídìí láti fọwọ́ sí ta ni wọ́n ordinary citizen, àbí wọ́n ṣe bọ́ sọ ordinary citizen ta ni wọ́n gbá gbé. Bí tọ́lọ́run dẹ̀ ṣe ìyanu dé, lára àwọn tó jókòó orí burúkú náà òun ló kọ́kọ́ ṣẹlẹ̀ sí, ó wà ní àwọn tó ṣẹlẹ̀ sí. Ọlọ́run tó ní ká máa pariwo ká má dákẹ́, wọ́n wá ń sápamọ́ sí oríṣiríṣi style náà ń lò. Gbogbo style tán bá lò ẹ fúra ọmọ Yorùbá, ẹ má gbà wọ́n láyè lórí GM orí burúkú tán gbélẹ̀. Ọmọ Yorùbá kankan kó má gbà o, ìwọ tó bá gbà máa má mọ o, torí apààyàn nìyẹn o, ẹ̀sùn apààyàn ní o. Ọmọ Yorùbá ṣọ́ra yín, àgbẹ̀ Yorùbá ṣọ́ra yín, ẹ má dánwò, ẹ má try ẹ̀, ẹ̀sùn apààyàn ní o, tó wà ń bẹ̀ nìyẹn o, ẹ sá fún wọn o. Àwọn olórí burúkú tó bá láwọn fẹ́ kó fún yẹn sá fún àwọn olórí burúkú tẹ́ ṣe pé mo sọ fún yín pé bàbá wọn tó ń ṣiṣẹ́ fún àṣetá ni irọ́ ṣé àwọn ìpọ́n tún parọ́. Ẹ má dáhùn, GMO yẹn ó dáa jẹ́ ṣe pé olórí burúkú ni wọ́n. Àwọn ò ní jẹ nǹkan tó jẹ GMO, wọn ò ní jẹ o, wọ́n ṣàfẹ́ para wọn run ṣáà ni.
ẹ má bá wọn dá sí o, ẹ̀yin àgbẹ̀ Yorùbá ẹ má bá wọn dá sí o. Ìwọ tó bá dẹ̀ ra nǹkan tára fún ẹ̀sìn nǹkan yẹn tètè jùnù ni. Ẹ jẹ́ a dúró lórí oúnjẹ àwọn bàbá wa tó bá jẹ́ yẹn lókù, ká ra dúró lórí ọwọ́ ara wa. Wọ́n jẹ́ ewédú, ẹ̀bà, àmàlà, fùfú, gbogbo ẹ̀ ẹ jẹ́ a dúró lé lórí. Nígbà tẹ́ pé àwa náà la kú gbìn nǹkan wa, a dẹ̀ lọ gba síìdì àbí nǹkan lọ́wọ́ ẹnikẹ́ni. Ọlọ́run dẹ̀ ti ṣe yánu. Gbàgbé Ọlọ́run ló ṣe léè kí í ṣe èèyàn. Àgbẹ̀ Yorùbá Ọlọ́run àti ṣoore yìí tó pọ̀. Àṣọ ọba tó mọ ìgbẹ̀yìn láti bẹ̀rẹ̀ abájọ. Nígbà tí mo wo blueprint àgbẹ̀ mo ní Ọlọ́run abájọ tó ní ká ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí. Ó ti mọ gbọ́n tán ṣe, ó ti mọ gbọ́ èrò wọn tó ti dòfo tó ti fail. Ẹ má jẹ́ àdáùtì tọ́lọ́run ṣe fún wa yìí o. Original gidi, confirm gidi, reality gidi, fact gidi. Ó ní sovereignty Yorùbá yìí o, Democratic Republic of the Yorùbá, fact ni o, reality ni o, confirm ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Till end of time ni o. Ṣé wá rí foundation kẹta yìí? Ọlọ́run o, ẹ má jà fi ṣeré o. Ẹ jẹ́ a dìde, ṣe ti rí àníyàn wọn, èrò wọn o. Ó ti ń hàn sí yín o. Ìgbà tèmi ń sọ ìran mi ò ní parun bóyá kò yé yín, ẹ̀rí oríṣiríṣi lẹ ti ń rí lẹ ti ń gbọ́ o. Ó ti yẹ kó yé wa ká mọ̀ pórí lọ́lọ́run ṣe fún aráàánú gbà ní o. Till end of time, ó yẹ káà náà gbé tiwa jókòó. Àbí ibi tá à ń lọ tí gbogbo wa wà káàkiri, àbí táwa wà ń bí nsìn. Ṣé ọmọ ọdún tán ti gbé kalẹ̀? 1776. Ẹ wo ṣe ti rí títí dìsìn. Ẹjọ́ èwo náà jẹ́ kí ọmọ Yorùbá gbé kalẹ̀ di ọdún táwọn tí ń lo tiwọn yìí. Àwọn dẹ̀ determine pé kí ni táwọn gbé kalẹ̀ yìí lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni tó lè wo. Ṣé ti ríṣẹ́? Ẹjọ́ táà náà bá gbé tiwa kalẹ̀ tó mọ́mọ́mọ́mọ́ tó wà ń bẹ̀ tán wá ń gbádùn ẹ̀ tán ń gbádùn ẹ̀ títí ṣé ó burú jù? Ẹ jẹ́ àró dáadáa o. Ẹ̀dẹ̀ àjẹ́ àṣẹ tó tọ́ nítorí àwọn ìran wa tó ń bọ̀. Torí Ọlọ́run ló fún wa ní opportunity yìí o. Aráàánú gbà ní o. Ìlú mélòó ló ń rí foundation kejì foundation kẹta ṣe? Ìkẹta yìí ní final. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ lọ wò ó. Èwo ni mo Ọlọ́run ní kí n sọ fún yín tẹ́ ẹ bá bẹ́ẹ̀. Òkè lè dẹ̀ tún ní ẹ̀rí ń sìn. Tí ò bá yé yín tẹ́lẹ̀ ẹ ṣáà ti rí n tán tó lẹ̀. So ẹ ti rí pé láàrin ọdún mélòó iṣẹ́ parí fún wọn láì ṣe lórí àwọn ọmọ Yorùbá. Ẹ jẹ́ àwa bá ṣe máa ṣe ní kíákíá tó jẹ́ pé títí end of time. Oore yẹn ń lọ ni, ògo ń wọnú ògo ni, oore ń wọnú oore ni, ọlá ń wọnú ọlá ni. Bẹ́ẹ̀ ni, ire ń wọnú ire ni o, fáwọn ọmọ Yorùbá. So ẹ jẹ́ ká fi sọ́kàn bẹ́ẹ̀. This foundation eléyìí gidigba ni. Pẹ̀lú blueprint Ọlọ́run fún wa, foundation eléyìí yóò lè yẹ o. Kò lè yẹ rárá. Mo wá fẹ́ kẹ́yìn ọ̀dọ́ wa kẹ́ mọ̀ wọn kan. Ṣé mọ̀ pé ẹ̀yin ni ẹ́ńjìnì ìlú? Ẹ̀yin ni ògo ìlú, ẹ̀yin ni ọrọ̀ ìlú. Ṣé bá rí ìlú tí kò gbérí, ìlú tó jẹ́ pé ìlú olòṣì ni, ẹ lọ wò, ẹ wò dáadáa. Ẹ wo nǹkan tó ń ṣe fáwọn ọ̀dọ́ ẹ wo ipò tí àwọn ọ̀dọ́ ẹ wà. Ẹ rí i pé translation ipò táwọn ọ̀dọ́ ẹ wà ni translation ipò tí ìlú máa ń wà. Tẹ́ ẹ bá ti rí ọ̀dọ́ ìlú kan, nǹkan tó ń ṣe wọ́n, òun náà ní ìlú yẹn. Nǹkan tí èmi ṣe ń parí tí mo focus orí ọ̀dọ́ nìyẹn torí mo mọ̀ pé ẹ̀yin ni builder ìlú. Ẹ̀yin ni. Tó dẹ̀ ṣe jẹ́ pé pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run gbogbo adélé pátá àti olórí adélé àti gbogbo àwọn ìpínlẹ̀ tó kù àtàwọn tó ń ṣiṣẹ́ gbogbo ọ̀dọ́ ni wọ́n. Àwọn àgbàlagbà wà behind the scene tó ń ṣe advisers o. Gbọ́dọ̀ ọ̀dọ́ ni gbogbo wọn. Tẹ́ bá fẹ́ dìbò contest no gbégbá ìbò sorry tẹ́ fẹ́ gbégbá ìbò ẹ lè wá jáde àsárúgbó I don't know tí àwa ọmọ IYP tán bá ti gbà yín láàyè kò sí wàhálà. Ṣùgbọ́n fún èmi ọ̀dọ́ ni. Torí èmi tiẹ̀ ní ìgbàgbọ́ nínú àwọn ọ̀dọ́ ọmọ Yorùbá. Mo ní ìgbàgbọ́ dáadáa nínú wọn. Mo mọ̀ pọ́mọ ológo ni gbogbo wọn. Pẹ̀lú gbogbo àwọn tán ti sọ di oríṣiríṣi tó wù wọ́n yìí
Sure. Kékeré nìyẹn. Ṣe bọ́lọ́run ni, ṣe bóun ló dá wa. Òun náà dẹ̀ ló sọ pé most of àwọn ọ̀dọ́ tán sọ di nǹkan yìí, òun ló fògo sínú ayé wọn, òun ló ṣàdúrà fún wọn gbà tó dá wọn. Táwọn atúnidá ìwà rò pé àwọn tún wọn dá síbi, wọn ò lè tún wọn dá síbi, irọ́ náà pa lórí ilẹ̀ Yorùbá yìí. Tọ́lọ́run ṣe fún wa yìí, tó fún wa sovereignty ẹ̀, tó fún wa ní nationhood wa padà. Tá à ń pè ní Democratic Republic of the Yorùbá nísìn. Tó jẹ́ pé nǹkan náà ni Yorùbá land, Yorùbá kingdom, Yorùbá nation, Yorùbá country. Yorùbá yìí náà. Ẹ wá rò yìí pé ẹ wá mú ọmọ Yorùbá, ẹ sọ di ìdàkudà, ẹ mú jẹ lọ bẹ́ẹ̀. Àbáná ṣe máa ń sọ ó mú jẹ bẹ́ẹ̀ àbí something like that. Just like that. Irọ́ lẹ́pa o, kò ṣeé ṣe. Ọba tó ń kó àkólọ padà nírè. Ọba àjíǹde fún rẹ̀, ẹ máa wòran. Ẹ rí bó ṣe máa ṣe ìyanu. Ẹ rí bó ṣe máa ṣe ìyanu nínú ayé àwọn ọmọ tẹ́ rò pé sọ di nǹkan míì. Irọ́ lẹ́pa. Ẹ̀yin ọ̀dọ́ fetí sí mi dáadáa. Mo fẹ́ kẹ́ lọ ro àròjinlẹ̀ nǹkan tí mo ń sọ yìí. Foundation kẹta lélẹ́yìí o. Ó dẹ̀ ní láti dúró. Tẹ́ pé ìrandíran máa bà. Àwọn ọmọ yín, àwọn ọmọ yín, àwọn àwa, gbogbo wa pátá, gbogbo àwọn ọmọ Yorùbá lágbà lárúgbó lọ́mọdé, lọ́kùnrin lóbìnrin. Tẹ́ pé till end of time ní ògo yẹn máa wà ń bẹ̀. Ẹ wo ránṣẹ́ tí rí tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Ṣé ẹ ti rí? Ọlọ́run gbàdúrà wa ni Ọlọ́run ti wà lẹ́yìn. Ọlọ́run dẹ̀ fẹ́ fi ẹ̀rín hàn pé ní tí mú tó ń sọ yìí, ẹ wo ẹ̀rí káàkiri. Ẹ lọ wo ẹ̀rí. Ọlọ́run dẹ̀ ti ṣèyanu fún wa. Nítorí náà, mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́ pàápàá jùlọ tó jẹ́ IYP, ẹ jẹ́ abéèdè orílẹ̀-èdè wa o. Ẹ jẹ́ àdàníyàn pé gbogbo aburú tán ti ṣe tẹ́lẹ̀ kò tún ní rí mọ́ láíláí. Eléyìí odindi ni. Bí mo ṣe máa ń sọ, tó bá ti jẹ́ Yorùbá, Yorùbá first ní lẹ́yìn Ọlọ́run. Ọ̀rọ̀ wípé ọmọ Ìjẹ̀bú ni mí, ọmọ Ẹ̀gbá ni mí, ọmọ Èkó ni mí, ọmọ Ọ̀ṣun ni mí, kò sí tó ń jọ o láíláí. Yorùbá first lẹ́yìn Ọlọ́run. Yorùbá ni ẹ gbàgbé ìtókù tó rẹ́yọ kan ṣoṣo ní gbogbo wa. Ìran kan náà ni wa. A dẹ̀ máa look after each other, a máa watch each other's back. A máa make sure pé kankan nu wa ò ṣubú. Gbogbo á dúró lórí àpáta ayérayé ni. Pẹ̀lú blueprint yẹn kò sí wàhálà. Àkọ́kọ́, á wùn mí. Ọlọ́run ló ní gbogbo yẹn o. Ṣé mọ̀ pé ìfẹ́ ò ní boundary o. Á wùn mí kí ọmọ IYP kó fẹ́ ọmọ IYP kán dẹ̀ bímọ IYP bó ṣe wà nìyẹn. Ọmọ IYP kó fẹ́ ọmọ IYP kán bímọ IYP. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn. Ṣẹ̀wárẹ̀ ẹni tó ti jẹ́ IYP tó fẹ́ IYP tán tẹ̀ tí lọ́mọ IYP ẹjọ́ ẹbí sí kẹrẹ̀ sí. Ẹ ṣe plan láti bí sí. Ẹ gbàgbé family plan nìkan kìíní kan ọmọ tán lè tọ́ náà ń bí ṣẹ́rí pé lórí burúkú ni wọ́n. Lọ́dọ̀ wa ń bí báyìí. Tẹ́ bá gbọ́ yọ ọmọ tó yìnbó mi bí ẹ máa kú. Ṣé ẹ̀ ń bímọ tó bẹ́ẹ̀ ni? Ọmọ yín máa ń pọ̀ tó bẹ́ẹ̀ ni. Ẹ lọ wo míì náà àwọn olówó wọn. Ẹ lọ wo wọn ọmọ tán bí. Ẹ bèrè mélòó ni wọ́n nínú ìdílé wọn. Wọ́n máa ń bímọ láwọn funfun yẹn. Ẹ lọ wádìí míì gan láwọn tí mo mọ̀ 13 nìkan kan mọ́ ṣe ń bí nìyẹn. Ìkan tiẹ̀ wà ní ọ̀dọ̀ alamẹ́ríkà bí ìgbà yẹn tó lóun bí ṣé 50 ló pé ni àbí 40 mi tiẹ̀ rántí. Tó bímọ rẹpẹtẹ báyìí. Wọ́n ò rí ìmọ̀ràn fún o pé kán gba ovary ẹ̀ kán gbalé ọmọ ẹ̀. Ẹ jọ̀ọ́ IYP tó ti fẹ́ IYP ẹ jọ̀ọ́ tẹ́ ti bímọ IYP ẹ tún bímọ sí agbára Ọlọ́run kà lórílẹ̀‐èdè Yorùbá yìí Democratic Republic Yorùbá tọ́lọ́run ti ṣe fún wa yìí tó ti dá nationhood wa padà yìí tó ti dá sovereignty wa padà yìí ní orí Democratic Republic Yorùbá lórí sovereign land wa ẹ gbàgbé agbára Ọlọ́run kà ẹ jọ̀ọ́ ẹbí sí ẹ gbàgbé tí ọ̀rẹ́ àwọn olórí burúkú olóṣì tó bá wọn Ọlọ́run á dá dúró. Mo dẹ̀ gbọ́ pé nínú ìròyìn Yorùbá pé ó ní báwọn bàbá wa ṣe ń gbà yẹn. Kí ló lè tó bẹ̀?
ẹ jọ̀ọ́ ẹ bí sí o lọ́wọ́ tá a tiẹ̀ wà yìí kò sí dádúró ẹ̀ báwọn ṣe ń sọ ìdádúró kan kò sí ẹ máa bí sí ẹ gbàgbé ẹ fọkàn balẹ̀. ṣáwọn ilé ìtàn kóra wọn sí kínní àwọn ilé ìrìnsẹ̀ ẹranko máa sá fún wọn àwọn wọ́ọ̀sì jẹ́ ẹranko lọ ẹ gbàgbé ẹ jẹ́ ẹ máa bí sí o nítorí opportunity máa pọ̀ gan-an fún gbogbo IYP ni mò ń pè o wọ́n máa ní opportunity láti ní iléeṣẹ́ láti ní factory láti ní industries láti lóríṣiríṣi ó tiẹ̀ máa wù mí ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń gbọ́ mi ó máa wù mí pé kẹ́ ẹ dá iléeṣẹ́ lẹ̀ púpọ̀ ẹ dá iléeṣẹ́ kẹ́ ẹ lè lo how do you say it talent kí ni jẹ́ talent Ọlọ́run kó ṣàánú ẹ ṣáà lè lo talent yín àtògo yín ẹ lè lò ó oníkálukú ló mọ ẹ̀bùn tọ́lọ́run fún èmi ò sọ kẹ́ kọ́pì o mi ò dẹ̀ sọ ètò ẹ̀ka lórí social media àbí lórí internet ẹ wọnú ara yín lọ kẹ́ wò pé ń bo ni ògo yín ti fẹ́ tàn níbo lọ́lọ́run ti fi ń ṣe leader ẹ̀bùn wo lẹ ní gan-an kí ni ẹ̀bùn yín ṣẹ́rí IYP ìrọ̀rùn mà ti dé ìtura mà dé ògo mà dé ọrọ̀ mà dé ajé wọlé rẹpẹtẹ láwọn àwọn ọ̀ranù rádaràda ajé wà lọ́dọ̀ àwọn kan àbẹ́ẹ̀ máa gbọ́rọ̀ rádaràda ọ̀rọ̀ òṣì lẹ́nu àwọn èèyàn máa ń pàtàn burúkú ṣá ṣé orí wọn ò pé ni àbí nǹkan kan yí wọn lórí ni àwọn ọmọ Yorùbá ló lajé títí ayérayé àwa la lajé àwọn ọmọ Yorùbá máa gbádùn gan-an ṣe rí IYP tó bá gbé àwọn ẹrù kan wọlé duty free ni o tó bá yà á máa ṣàlàyé irú ẹrù tó jẹ́ àti fún iye ìgbà tá a máa fi ṣe bẹ́ẹ̀ duty free ni. ọmọ Yorùbá tó bá lóun fẹ́ ṣe àgbẹ̀ ó ti dolówó ó di olówó rẹpẹtẹ mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. yàrá pé mo ṣe sọ́sìn pé ńgbà tí mo wo blueprint àgbẹ̀ mo ní alẹ́ mi gan máa ń sọ pé ǹjẹ́ mi gan ò ní ṣàgbẹ̀ báyìí mi ò ní di àgbẹ̀ ó ga jù. ìwọ ọmọ Yorùbá tó bá mọ̀ nípa ewé àti egbò tó mọ̀ nípa goldsmith tó mọ̀ nípa bọ́n ṣe mọ ìkòkò alámọ̀ yẹn ó mọ̀ nípa ceramic bọ́n ṣe ń ṣe mọ́ọ̀gẹ̀ bọ́n ṣe ń ṣe àwo ẹ̀ bọ́n ṣe ń ṣe bóòlẹ̀ ó mọ̀ nípa Yorùbá science àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oh God owó ti dé rẹpẹtẹ ìrọ̀rùn dẹ̀ ló máa fi ṣe ní ìrọ̀rùn gidi Ọlọ́run unfortunately gbogbo tèmi gan ká ilé mi ò mọ̀ ń pa ẹ̀ á pé mo mọ̀ ń pa ẹ̀ ni ẹ̀yin gan bá mi wájú tètè lẹ́ a máa wù mí ṣé ní gbogbo ẹni tẹ ní ẹ̀bùn ẹ má wò pé kí lẹ fẹ́ fẹ́ bùn yín ṣe ń tẹ́lẹ̀ fi ṣe pé ẹ̀yẹn má wò rí ẹ má bọ̀ wá bá ìjọba délé ẹ mọ̀ ń tẹ́lẹ̀ fi ṣe tó pọ̀ ẹ rí ní owó gidi tó máa dà fún yín ẹ já máa wòran kẹrẹ ẹ̀yin ọ̀dọ́ tọ́lọ̀ wá fún ní ẹ̀bùn láti lè manufacture bíi car bíi drones bíi machines bíi car parts bíi air conditioner solar panel solar batteries àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ owó dé ìrọ̀rùn ló bá dé ìrọ̀rùn tó pọ̀ ló bá dé owó dé ẹ̀yin IYP ọ̀dọ́ tẹ́tún wá ní talent fún music àti entertainment èyí tó jẹ́ pé ó bá culture àti heritage wa mu ni o tó wà ní ìlànà culture wa àti heritage wa tó wà ní ìlànà Yorùbá first tó wà ní ìlànà ìbẹ̀rù Ọlọ́run Ọlọ́run mi ò ògo yín ti tàn gbogbo àwọn gbàrà aláràdá yẹn ẹ pé wọ́n máa láwọn nǹkan ògo ológo ògo àwọn ọmọ ọlọ́mọ tó yẹ kán máa lo talent wọn gbọ́ngbọ́ngbọ́n wọn ò ní jẹ́ kán rí lò àwọn tán bá ń package irọ́ tán sọ di packaging tán rò pé àwọn sọ dòótọ́ a máa gbé káàkiri a máa pariwo ẹ̀ kiri ta ni a máa mú wọn wá wo orí burúkú kò sí yẹn bẹ́ẹ̀ o kẹsàn-án Ọlọ́run yìí ni awo kíni wá wo fún kíni ṣèbọ́ Ọlọ́run ló ṣorí ẹ̀ ló fún wa ní àwọn nǹkan tó fún wa ṣebí kí gbogbo everybody lè rí lò ní òun ló ṣe tó tún pọ̀ rẹpẹtẹ ju more than exceedingly abundantly more than nǹkan tá a need tí ò bá ṣe yẹn ni èèyàn kan kàn jí láàárọ̀ kó bá máa fi dijọ́ kejì toró ti ń ṣòṣèlú alóhùn bílọ́níà Ọlọ́run tẹ bá tẹ gbogbo àwọn owó yẹn tẹ bá ṣírò ẹ inú òrí pọ́lọ́run ṣoore tó pọ̀ ni kò owó yẹ tó yẹ kó lọ fún everybody
They should go round. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá ní àwọn ẹ̀bùn yìí, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ fẹ́ manufacture any kind of business, ẹ jẹ́ ká source locally láàárín ọmọ Yorùbá, ilẹ̀ Yorùbá, not Nigeria o. Ẹ fi sọ́kàn, ẹ gbàgbé tẹ́ bá ṣe anything tẹ́lẹ̀ source Nigeria automatic ni ẹ máa disqualified. Tọ́ra àgùn ọmọ Nigeria ò mọ̀ àgùn ọmọ wọn ṣó tán. Nigeria ni rẹ̀ lára láì ṣàwà ara máa ní wọ́n kú ni. Àwọn gan ò ní rí ṣe. Àwa dẹ̀ máa rí tiwa ṣe ní rè. Tẹ́ ẹ̀ bá wá rí o, ẹ lè lọ sí Africa níbi tẹ́ ti lè rí láfíríkà. But some few exemptions a lè jáde kúrò láfíríkà ṣùgbọ́n níbi tá a máa lọ. A ní lọ síbi tí wọ́n máa ní àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn dẹ̀rú láíláí. Irọ́. Mo máa ń sọ o, tó bá respect a respect ẹ o, tó bá recognize àlá náà máa recognize ẹ o. Àbí ńgbà tá à ń sọ̀rọ̀ ẹjọ́ nígbà tí Macaulay máa lọ tó lóhùn rí bẹ́gà òun rí ó lè ẹjọ́ ta ló recognize ta nígbà yẹn. Ṣé báwọn baba ńlá wa ń ṣògo wọn wọ́n ga sí nínú ògo wọn wọ́n dàgbà sínú ògo wọn. Ṣọ́ọ̀ṣẹ́ gbẹ́kẹ́gbẹ́ ni àmọ́ ṣé wọ́n rìnrìn rádaràda tí ò bá sí pé àwọn amúnisìn kọ́ lọ́n kó ṣàánú àwọn náà ni wọ́n wá o àwa kọ́ la lọ bá wọn o. Ìran Yorùbá máa rìnrìn àjò tiẹ̀ o á tẹ̀dó tí wọ́n nìyẹn. Wọ́n á rìnrìn àjò wọ́n á tẹ̀dó wọ́n á rìnrìn àjò tẹ̀dó. Wọ́n ṣe máa rìnrìn àjò tí wọ́n nìyẹn kì í ṣe pé kéèyàn kan wá kó wọn lẹ́rú máa lọ sí ilẹ̀ tí wọ́n mọ̀ ń pa ẹ̀. So ẹ jẹ́ ká ro bí ó ṣe jẹ́ pé nǹkan tá a fẹ́ ṣe yẹn locally àbí inú Africa la máa ti rí. Gbogbo wọn náà pàápàá náà ṣe bí Africa iná tí wọ́n ń kó. So why tá a lè rí l'Africa? But just in case o tó bá jẹ́ pé few cases ó máa lọ ìta àárí but tá a bá tún rà ń ta náà ẹ gbàgbé láàrin ọdún mélòó kan a máa ṣe fúnra wa pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Ojú tí mo fẹ́ kẹ́yìn ọ̀dọ́ máa fi wò nìyẹn. Ẹ jẹ́ ká focus ẹ̀yin ọ̀dọ́ wa kẹ́ focus on becoming business owners. Lóòótọ́ o ẹ lè ní ẹ fẹ́ ṣe iṣẹ́ fúnyàn ẹ fẹ́ lọ gbàṣẹ́ employee ẹ fẹ́ ṣiṣẹ́ fúnyàn ni. Ìyẹn náà kò sí tó bá dín bẹ́ẹ̀ o ọkàn yín máa balẹ̀ kò sóṣì inú yẹn náà kò sí rárá ẹ gbàgbé IYP kò níṣẹ́ kí ló dé tí ò níṣẹ́ àfi tí ò bá fẹ́ ṣiṣẹ́ IYP fẹ́ ṣòwò òun ò rówó ṣòwò kí ló ṣẹlẹ̀ kí ló fà á tó rówó ṣòwò àgbàgbé àwọn máa rówó ṣòwò Ọlọ́run ló ṣe o kì í ṣe yẹn o Ọlọ́run ló ṣoore fún wa o ó dẹ̀ máa kárí gbogbo wa. Equal opportunity ni wọ́n ló wá kù sí ẹ lọ́wọ́ bó ṣe fẹ́ lo opportunity yẹn ó kù sí ẹ lọ́wọ́ but equal opportunity ni. So ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní factories àbí nǹkan bẹ́ẹ̀ yẹn tá máa ní storekeeper gate man manager pé wọ́n jọ sora wọn pọ̀ láti máa jí inventory ẹ̀yin tẹ́ ní business ẹ gbàgbé yẹn ayé àtijọ́ nìyẹn nígbà tí àwọn èèyàn wá wà Nàìjíríà yẹn kò sí yẹn mọ́ o àwa ti mọ bí yẹn ò ṣe ní ṣẹlẹ̀ mọ́ ẹ filẹ̀ ó dìgbà yẹn Ọlọ́run ti ṣèyanu kò pẹ́ mọ́ o kò pẹ́ mọ́ rárá. Ẹ jẹ́ àfọkànbalẹ̀. Àwọn kan sọ fún mi pé ọ̀dọ́ 65 títí dé 65 ni mo ní ok kò sí wàhálà tèmi ṣáà ní pé ètè mi lò 55 ni 55 tí n bá fẹ́ bóyá mo mark sí àríró ẹ̀rí fún àwọn nǹkan 60 but tó bá jẹ́ 65 tó bá ti ní energy láti ṣiṣẹ́ yẹn age bracket tọmọ Yorùbá bá dẹ̀ ní báwọn ṣe fẹ́ náà nìyẹn kò sí wàhálà bó tèmi ń lò kóòdù tèmi ń lò ni mo sọ yẹn so bó ṣe wà nìyẹn and àwọn tó bá wà ní age bracket anyway kí ló dé kílẹ̀ ń wá láti sọ pé ipò tí ọ̀dọ́ wà lẹ́fẹ́ lọ́dún tó yẹ pé àìmọye iléeṣẹ́ tẹ̀yìn náà lè dálẹ̀ àìmọye nǹkan tí a lè ṣe tó jẹ́ passion ní ẹ lọ béèrè ẹni tó dá KFC sílẹ̀ ní ọ̀dọ̀ wa ń bì ẹ lọ béèrè pé ọmọ ọdún mélòó ló wà tó fi dálẹ̀ mélòó àgbàlagbà bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ìgbà tán dàgbà náà ṣẹ̀ṣẹ̀ wá rí pé àwọn máa tiẹ̀ ní passion fún nǹkan kan àwọn máa ní nǹkan táwọn lè ṣe ẹ lọ béèrè ẹ lọ wádìí àìmọye àgbàlagbà bẹ́ẹ̀ yẹn especially lọ́dọ̀ wa ń bì l'Amẹ́ríkà tó yẹ pé àwọn ti dàgbà àgbàlagbà ni wọ́n tó jẹ́ pé náà ṣẹ̀ṣẹ̀ wá ń lo ògo wọn ẹ béèrè KFC
mélòó rú ẹ̀ tẹ́bù yẹn máa kàn déédéé bọ́ta ni àtà ló mọ̀ pé former president wa lè ya àwòrán tóun náà ti di artist nsìn ta ló mọ̀ àìmọye ẹ̀bùn bẹ́ẹ̀ sọ ẹ má rora yín pin pé bóyá ẹ lè ṣe nǹkan kan ẹ gbàgbé àwọn darí ológo nígbà o àwọn tó ń dorí ara wọn rú láì ṣe àwọn ọmọ Yorùbá o ní Nàìjíríà o ẹ gbàgbé yẹn ẹ̀yin náà ẹ wo ra yín pé kí ni mo lè ṣe ṣó wù mí kí ni passion wo ló tiẹ̀ wù mí pé ǹbá dẹ̀ kí ni Yorùbá wù mí láì ṣe ẹ gbé bọ́tà nílẹ̀ Yorùbá ẹ gbé bọ́tà dé àwa ẹ má ẹ gbàgbé ó máa wá sí ìmúṣẹ Ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn tó bá ti jẹ́ pé fún ògo Ọlọ́run fún dáadáa ọmọ Yorùbá first ìrọ̀rùn ló bá dé ẹ jẹ́ kó jẹ́ ìrọ̀rùn ló bá dé ẹ̀yin ọ̀dọ́ tẹ́ fẹ́ ṣe òṣèlú ẹ jẹ́ lọ tún ara yín ṣe dáadáa torí gbogbo ẹ̀ la máa research o ẹ lọ tún ara yín ṣe bẹ̀rẹ̀ sí lọ hu ìwà tó dáa kẹ́ já gbogbo rádaràda Nàìjíríà já dànù ẹ lọ wo ohun tó ń jẹ́ ọmọlúàbí kẹ́ bẹ̀rẹ̀ sí tí wọ́n bá rí wọn àtẹ̀tí sọ ọmọlúàbí náà yín ká máa parí lọ́mọlúàbí ẹ mọ ológun ọmọ aládé nìyí ó tọ́ ni mo ń sọ ẹ lọ research ẹ kò sọ ọmọ Yorùbá tí ò ládé lórí àfi tí ìdílé ẹ bá ti dalẹ̀ Yorùbá nìkan ló kù wọ́n á gbadé orí ẹ̀ ni kò tún sí mọ́ndílé yẹn mọ́ láíláí bóyàtọ̀ sí yẹn ẹ fọkàn balẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọ aládé o ẹ̀yin ọ̀dọ́ wa ẹ jẹ́ kí èní jẹ́ ọjọ́ tẹ máa reflect ẹ máa ronú dáadáa pé irú ọjọ́ òní ẹ wo ohun tọ́lọ́run ṣe fún nínú yín tẹ mọ̀ pé ní orílẹ̀-èdè Yorùbá yìí Democratic Republic Yorùbá tọ́lọ́run dá padà fún wa yìí nationhood wa tó dá padà sovereignty tó dá padà fún wa ẹ gbàgbé àwọn ètò ń ṣe rádaràdà àwọn yẹn lẹ̀ kò sẹ́ni tó encroach lórí ilẹ̀ tọ́lọ́run fún ọmọ ẹ̀ téèyàn kankan tó gbà láíláí ó máa parun ni wọ́n máa parun Ọlọ́run ló fún wa nílẹ̀ wa náà Ọlọ́run ló ṣe náà sáwọn yẹn wọ́n ti parun kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ reflect dáadáa lórí ọjọ́ òní bẹ́ẹ̀ náà ṣe fẹ́ lògo yín ṣe àìmọye ọ̀dọ́ tí ó di olówó rẹpẹtẹ Ọlọ́run kú ṣe gbogbo yín lẹ́ ń pè Facebook legbook gbogbo yín lẹ́ ń pè tó sọ̀rọ̀ ẹ̀ di mẹ́ta ń sìn orúkọ Yorùbá nìyẹn Ọlọ́run ló tún lọ lò mẹ́ta Ọlọ́run kó gbà wá. ṣé ọ̀dọ́ kọ́ ni mélòó wọn bẹ́ẹ̀ èyí tó yẹ kó ṣubú lówó wèrè ó tún ya wèrè sórí ẹ̀ èrò burúkú èrò àṣetánì ló wà lórí èyí tó ń gbéra Bill Gates ṣé ọ̀dọ́ kọ́ ni kọ́ ló gbéra dìde mélòó bẹ́ẹ̀ nítorí ibi tí wọ́n wà opportunity yẹn wà fún wọn ààyè yẹn wà fún ibẹ̀ wà viable fún wọn láti di nǹkan tó wù wọ́n. ẹ má bínú ògo yín máa búyọ ẹ ní ṣẹrú fọmọ aráyé mọ́ láéláé ẹ ní bá wọn fọwọ́ ti ayé yìí mọ́ láéláé ẹ ní dèrò ẹ̀yìn láéláé ògo yín máa búyọ ẹ máa rí bá ti ṣe ní rẹ máa rí ọ̀nà gbégbà ní rẹ gbogbo ohun tó wù yín ní rẹ Ọlọ́run máa ṣe fún yín fògo ẹni tó jẹ́ fògo Ọlọ́run tí ò ń ṣe fáburú gbogbo àwọn amúnisìn àwọn ìkà àwọn abayé ẹni jẹ́ àwọn abògo ẹni jẹ́ wọn ò ní dọ́dọ̀ yín mọ́ láéláé ẹ ní dọ́dọ̀ wọn mọ́ láéláé inú yín máa dùn ayọ̀ yín máa kún kalẹ̀ gbà tó bá máa fi dìwòye ọdún tó ń bọ̀ ní ojoojúmọ́ láti sìn títí di ọdún tó ń bọ̀ yẹn tó máa fi di celebration ọdún kan yìí fún àwọn ọjọ́ ọ̀dọ́ ní ilẹ̀ Democratic Republic of Yorùbá ẹ máa dunnú ni o ẹ máa ka orí yẹn ẹ máa ka orí mórí ire mórí ẹ máa kà yá Ọlọ́run ó ṣe yanu ó ṣe lè tó dẹ̀ máa wà pẹ̀lú títí ayérayé àwa tá a wá jẹ́ àwọn òbí àgbàlagbà ànídàgbà òṣì ànítàràkà àníráre láṣẹ tọ́lọ́run fi dáyà tọ̀run ire oore tọ́lọ́run ṣe fún ọmọ máa pọ̀ sí ni ànímọ̀ ìbànújẹ́ láíláí àní fojú sunkún àní fọwọ́ ká orí mórí jẹ ọ̀sẹ̀ mọ́lẹ̀ láíláí ojú òní tiwa o ayé òní pẹ̀gàn wa láíláí a máa rí bá ti ṣe ni a máa rọ́nà gbégbá ní rẹ̀ a máa ráàánú Ọlọ́run gbà a máa bójú rẹ Ọlọ́run pàdé àánú máa fọ̀hún ní rẹ̀ ní gbogbo gbà nínú ayé wa ni pẹ̀lú àṣẹ táyé fi dá ọ̀run àti ayé tọ́lọ́run fi dá ọ̀run àtayé Ọlọ́run ò ní fi wá sílẹ̀ Ọlọ́run ò ní dójú tì wá Ọlọ́run ò ní kọ̀ wá sílẹ̀ àwa ní tójú lẹ̀ mọ́lẹ̀ ní ṣubú dànù láṣẹ tọ́lọ́run fi dá ayé àti ọ̀run lágbára ẹ̀jẹ̀ Jésù ti dàṣẹ tí mo wí òye padà o bó ṣe rí nìyẹn gbogbo àwọn tá a wá ti pa wọn ò rọ́nà gbégbà láíláí wọn ò rí bá ti ṣe láíláí
ojú ti tì wọ́n, wọ́n ti parun. Bó ṣe rí nìyẹn, kò yí padà. Ẹ ṣé mo dúpẹ́. God bless you.